sà, wọ́n dá yín lò. mo ní ṣe mùsùlùmí Mùsùlùmí ni ni mí, sà. àwọn Muslim. Mùsùlùmí ni mí. ok wọ́n ní Muhammad ló lọ sí sọ́mọ ẹlẹ́ẹ̀kejì tó lọ rí gbàrún wá fún wa. Anaji. So ilé ìtọ́jú fi máa ń ṣe evidence fún wa òun náà ní Quran 17:1 yìí wípé evidence ẹ̀ ní ibi tí Allah ti sọ bẹ́ẹ̀ ni ẹ bá wa kà á kẹ bá wa tú ẹ lè ṣàlàyé ẹ̀ fún wa bó ṣe jẹ́ pé Muhammadu ni àti bí ó ṣe tọ́ka òkè méjì tó lọ ẹ ṣe. So mímọ́ ni fún ọba dẹ́dà, ọba tó gbé orú rẹ̀, so tó gbé ẹrú rìn àjò, so láti masjid al-haram, so ila al-masjid al-aqsa, lọ sí masjid al-aqsa alladhi barakna hawlahu, so linuriyahu min ayatina innahu huwa as-sami'ul al-basir. So ọlọ́run ọba dẹ́dà sọ pé kóun lè bá fi àwọn àmì rẹ̀ kóun lè bá fi hàn, so ọba tí ó ṣe pé ó ń gbọ́, so tó sì ń rí gbogbo nǹkan ní ọba dẹ́dà. A gbé verse 2 wa, ìyá wa náà ìfẹ́ jẹ́ bá gbé verse 2 wa, ó ti sọ̀rọ̀ lókè mẹ́yẹn. So ṣé mo ṣe wà lókè gan wọn báyìí? Bí ẹ ṣe yí ẹ̀sẹ̀ jẹ́ mọ́. Ó ń gbọ́ yín. àfáà yìí ó yá verse 2 náà ti bá wa gbé wáyé. وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا. So ọba dẹ́dà ní وآتينا موسى الكتاب, afún Musa, anabi Musa alayhi salam, afún ní tírà, هدى لبني إسرائيل, kó lè bá jẹ́ ọ̀nà mọ̀ fún ọmọ Bani Israel, ألا تتخذوا من دون الله وكيلا, ẹ gbọ́dọ̀ mú ẹlòmíì mọ́, ẹ gbọ́dọ̀ mú nǹkan míì mọ́ Ọlọ́run ọba. So Ní àkọ́kọ́ ní òkè, ó sọ pé mímọ́ ni fún Allah tí ó mú ẹrú rẹ̀ tó mú ìrìn àjò lóru, bóyá báyìí. So nígbà tó dẹ̀ mú débi ìrìn àjò yẹn, ó ṣáà sọ gbogbo pé òun gbà àti lọ àti bọ̀ ẹ̀ gbogbo ẹ̀. Ṣùgbọ́n dọ̀míìrù tó lò lókè bí ábùdì yìí ló lò ẹrú rẹ̀, óyé nígbà tó máa wá ṣe takhrijul badal lórí pé ta lẹni ta mú rìnrìn àjò lóru lókè tó jẹ́ àsìrá tó rìnrìn àjò wá bá wa, oye jẹta lonítàn ó wá sọ ní verse 2 pé kí ni ó wá àtẹ́iná Musa al-kitaba, pé níbi ìrìn àjò yóò àtẹ́iná Musa al-kitaba la fi fún Musa. ẹ má jẹ́ kán gbé fàṣẹ ẹ sójú screen báyìí náà. a ti ń sọ̀rọ̀ pé a mú rìnrìn àjò laylan lóru Musa ni, oye báyìí. Masjid al-Haram tó wọ́n sọ mẹ́ kì í ṣe Mọ́kà ni wọ́n sọ, bọ́tí ṣé méjèèjì lẹ́ni kan gbé wà bẹ́yọ̀ kan yìí àbí tọ̀hún yà bí ókè ó yá ẹ kọ́kọ́ wọlé, ṣé mi ní kí n tú abẹ́ máa tú. Furniture àbí ṣé gbogbo lè gbọ́ mi mọ́ ni. à ń gbọ́ yín. furniture náà ń gbọ́ yín. ẹ má jẹ́ kó سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام بعبده يعود إلى من؟ ṣebí Allahu ni bi'abdihi. بعبده yẹn ibo ló ń padà sí? dọ̀míìrù yẹn jẹ́ ṣebí abudu ni ẹni tá a mú rìn, yẹn ni Allahu tí wọ́n lọ tán rìnrìn àjò lọ bá. Ok, táwa ni abidu tó wà ń bẹ̀ yẹn? Abudu yẹn là ń sọ pé abudu tán dákọ yẹn ẹrú yẹn wọn ò dákọ ẹni yẹn, wọn kàn ní tó mú ẹrú rẹ̀ nígbà tá máa wá dákọ náà pé verse 2 yẹn pé Musa ni. Ok, bó ló ṣe jẹ́ verse 2 pé Musa ni ní verse 2? Ẹ fún mi ní evidence ló lè jẹ́ verse 2 pé Musa ni. ẹ̀yẹn kọ́kọ́ yọ Muhammad jáde ń bẹ̀ yẹn náà. ṣèbẹ́yìn lẹ ní Musa ni, ẹni tó bá sọ pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ ó ní ó fún wa evidence, ẹ fún wa evidence pé Musa ẹni ni. sùúrù bàbá mi, oye Bóyá nítorí bó jẹ́ verse 2 pé wọ́n dákọ Musa, ẹ fún wa evidence pé Musa ni. ẹni sùúrù evidence ni pé ní gbogbo verse 1 ẹ̀yìn èèyàn wá ń lé ó ní subhanalladhi, mímọ́ ni fún ẹni tó ṣe pé àṣírá ó múrin bí abudi yí ẹrú rẹ̀ laylan lóru minal masjidil haram, láti masjidil haram ila masjidil aqsa lọ sí mọ́sálásí Bó ni masjidil haram yẹn? Masjid al-Haram, Masjid al-Haram. Min aina masjidil haram?
òun náà ni Ibo ni Masjidil Haram tó ń tọ́ka sí yẹn? Masjid òun sá ni máa gbé evidence ẹ̀ jáde fún yín. Okay, Masjid Rizani àbí? Now Àfáà wo ló tú bẹ́ẹ̀? Àfáà wo ló tú Masjid Rizani? òun ni ó ń sọ fún yín wípé eléyìí ló máa jẹ́ kẹ́ mọ̀ wípé wọ́n ti ń ṣe hajj kì í ṣe Kaaba nìkan ni wọ́n ti ń ṣe hajj kó tó di pa Ànábì dé. Wọ́n ṣe hajj ní gbogbo Arab Peninsula tán dẹ̀ kọ́ haram tán. Ó yẹ wọn tún lọ ẹ tún parí kẹ tó wá mọ evidence yín wá ẹ tún parí. Ẹ ṣáà ní sùn. Ẹ tún parí. So Okay. alẹ́dí barakina làwílì nù rí èyí tó fà bárkà sí gbogbo àyíká rẹ̀ kó lè bá a mú rí ẹ má gbọ́ o kó lè bá a mú rí min ayati náà àwọn ọ̀rọ̀ àwa Allah which is alọ́rọ̀ tá a fẹ́ àwọn àrísà mi Ọlọ́run ọba àwọn àmì Ọlọ́run ọba. àmì Ọlọ́run dàṣọ́ Ọlọ́run wà ń bí ní àbí min ayatina àwọn àrísà mi Ọlọ́run ọba àwọn àmì ibo Ọlọ́run ọba. lọ́lọ́run wà ń bí báyìí brọ́dà mi Náà yẹn ibo ló ń padà sí? kò Allah ló ń bá wí ń bí kì í ṣe Ọlọ́run náà. Allah náà ni ọba dẹ́dà náà lọ́lọ́run ṣé méjèèjì só yàtọ̀ ni? Allah àtọ́lọ́run yàtọ̀ brọ́dà mi. Ok, Allah ṣáà ló ń padà sí ó yàtọ̀ láti so min ayati náà láti lè bá a fún bí ẹ àwọn má lọ Ọlọ́run níbí báyìí mo sọ fún yín pé ẹ má lọ Ọlọ́run that's the protocol tẹ bá ready láti follow protocol ìgbà yẹn la máa láǹfààní àti engage ara wa if you are not ready lè máa kọ́ yín lọ́lọ́run yàtọ̀ sí àlá. mo ti gbọ́ yín but ṣé ẹ lè fún mi evidence pé èdè Yorùbá ni Ọlọ́run? Mo ti gbọ́ yín but ẹ lè fún mi evidence ẹ fún àwọn òbí tó ti lọ ṣáájú tó wọ́n pé Ọlọ́run ọba ní èdè. Okay, ó yẹ já máa lọ. Ó yẹ já máa lọ. Ẹ já máa lọ. so innahu huwa as-sami' al-basir torí pé Sami'ul basir. gbọ́ tó sì ń rí ó yẹ báyẹn so now ṣe é rí i pé níbi ìwọ̀n ò dákọ̀ mọ́mọ́ wọn ò dákọ̀ anybody wọ́n kàn sọ pé ẹrú rẹ̀ lámúrin ìrìn àjò láti wá gba ááyà nígbà tó wá gba sùn ẹjọ́ ẹ bá gbé vasu káwá wọ ẹrú ẹ̀ wo ni wọ́n bá wí. Okay. Bàbá àwọn Adélékè ṣe wa mẹ́sà tó má lọ jẹ́ pé mo wà pẹ̀lú yín. mo fẹ́ ní kẹ́ bá gbé second kìíní àwa nù. Okay, verse 2 ms máa gbé wa ms wà pẹ̀lú wa. mo máa jẹ́ kán ti busy láàrin ìgbà kan sọ̀rọ̀ náà. Ok ẹ̀rí verse 1 nìyẹn ó wá ní wá àtẹ́yìnà Musa al-kitaba àwa fún Musa ní ìwé àfún Musa ní ìwé tiẹ̀ oye ìmẹ̀ yẹn waja'alnahu oye àwa ṣe Musa ní hùdá oye ìmẹ̀ yẹn olùfimọ̀nà ní Bani Israel fún àwọn ọmọ Bani Israel oye ìmẹ̀ Allah tattakhizu min duni wakila wípé kí wọ́n má mú nǹkan mí lọ́rẹ̀ àfi àwa àtàjàlá náà ó túnbọ̀ sí pé níbí báyìí ni ibi ìrìn àjò òru yẹn ni Musa ti gba ìpè tiẹ̀ ló ti bẹ̀rẹ̀ iṣẹ́ ibẹ̀ ló ti gba tírà ẹjọ́ ẹni sùúrù bàbá mi tí ẹlòmíì wà nínú Al-Qur'an tí wọ́n sọ pé ó rí ìrìn àjò òru wá gba tírà yàtọ̀ sí Musa. Ẹ dúró náà o ibi tí ó ti sọ pé wa atayna Musa al-kitab wa ja'alnahu hudan li bani Isra'il Allah tattakhidhu min duni wakila. Ẹ jọ̀ọ́ ṣé content yẹn ṣó dákọ pé ànábì Isa wá sí sámà wá gba ànábì Musa wá gba àwọn sámà ṣá ànábì Musa àtànábì sallallahu alaihi wasallam ṣájọ lùgbà kankan náà ni ẹ fún mi lésìn. Ẹ jọ̀ọ́ kí ló wà nínú Kùránì tó kọjá tán. Wa atayna ẹjá àjọ tú ìbáwọn yẹn gbọ́ wa atayna Musa al-kitaba a fún Musa ní tírà tí ò sí iyèméjì pé àwọn Ọlọ́run ọba dẹ́dà fún Musa ní tírà kò sí iyèméjì bẹ́ẹ̀ àwa ṣe ní ọ̀nà mọ̀ libani Israel so àwa ṣe ní ọ̀nà mọ̀ fún àwọn Bani Israel Allah tattakhidhu ìta wá ń sọ nínú tírà yẹn ẹ máa gbọ́ mi ìta ń sọ ní tírà yẹn náà ni pé Allah tattakhidhu min dunillahi wakila ẹ gbọ́dọ̀ mú lẹ́yìn Ọlọ́run ẹ gbọ́dọ̀ mú nǹkan kan papọ̀ mọ́ Ọlọ́run ọba kí wá ní níbo ló wà kò sí Ọlọ́run bíbá yìí o kò sọ́lọ́run bí ẹ gbọ́dọ̀ mú Allah ẹ gbọ́dọ̀ mú Allah. fọ́níṣọ́ ẹjọ́ má bínú ẹjọ́ one house fọ́níṣọ́ ẹ mọ̀ pé mi wà neutral ṣe mọ̀ pé mi wà neutral èmi ò dá sí ẹ jẹ́ kí mi kàn ṣàlàyé bí mo ṣe gbọ́ àyà méjèèjì yẹn yé tó bá yẹ pé àyà yẹn ò tẹ̀lé fọ́níṣọ́ ẹ ní láti mú tùmáì kì í parí ètò láyé so ẹni tí ò bá ti sọ̀rọ̀ ó lè mú tó dàgbò nínú àwọn ẹ̀kọ́ ẹ̀ ti get tó bá yẹ pé àyà yóò point méjì máa fún yín Mr. Furniture tó bá yẹ pé àyà yóò tẹ̀léra wọn possibility wà tó bá yẹ pé ìbò míì àyà míì àbí súrà míì ni bàbá ètò láyé ti lọ point pé Musa ni wọ́n bá wí nínú
Quran first verse yẹn mo lè dìbọn kan pé irọ́ ni pé wọ́n parọ́ but kí ni ìtẹ̀lera wọn etiquette ọ̀rọ̀ wípé amúyàn rìn afún un ní nǹkan àfi nǹkan hàn aràn oníṣẹ́ òun ni méjèèjì yìí ń sọ etiquette ó wá ń ṣe dọ̀míìrù ó ń lo amadélèké kí náà ń pè dọ̀míìrù ní èbò ó ń pọ́ìntì sí ẹni tí kò dárúkọ ẹ̀bọ̀ ó ń pọ́ìntì sí ìṣára la máa ń pè ní o so ó ń pọ́ìntì sí bó ṣe ń pọ́ìntì sí yẹn kò tí ì dárúkọ ẹ̀ ó wá lọ dárúkọ ẹ̀ orúkọ ẹ̀ ló fi bẹ̀rẹ̀ second verse ó ní then afún un ní ó dárúkọ then afún Musa ní ẹtíkẹ́ mo lè máa sọ̀rọ̀ báyìí tó bá ẹni tó mọ̀rọ̀ sọ àbẹ̀ni tó bá mọ̀rọ̀ gbọ́ so èèyàn máa ń lò bẹ́ẹ̀ dáadáa nígbà tí mo fún un mo dẹ̀ ní kó jẹ́ ká lọ you can imagine and then mo ní láti fún Saheed tó bá fẹ́ dàrú kẹ́lẹ́ bá understand kí wọ́n máa wá káàkiri ó dẹ̀ forúkọ ẹ̀ síbẹ̀ tẹ́ ẹ̀ bá wá gbàgbọ́ wọ́n sọ pé àwọn ní evidence mẹ́rin míì táwọn máa mú wa mẹ́fẹ́ ká pẹ́ lórí eléyìí ẹ̀sìgẹ́tì máa tún kà fún yín sìn máa tún tú máa wá sọ bí tó ti gbà ìjọra fún yín ẹ máa gbọ́ sà ó ní subhana alladhi mímọ́ ni fún alladhi ní tó ṣe wípé asra bi abdihi laylan ó mú ẹrú ẹ̀rìn àjò lóru min al-masjid al-haram láti mọ́sálásí àbẹ̀wọ̀ ila al-masjid al-aqsa lọ sí mọ́sálásí tó ga alladhi barakna hawlahu eléyìí tí a ṣe àlùbáríkà sí gbogbo agbègbè ẹ̀ nínú ríyáwó ayatina láti fi àmì àwa aláàánú ó dàbí pé ayé àyẹ̀ ti parí báyìí àbí wà á tẹ́yìn náà Musa àfún Musa ní tíra ẹ fẹ́ sọ̀rọ̀ sáà ẹni pé ó fi dẹ̀n sí ibo ló fi dẹ̀n sí bẹ́ẹ̀ bí ayé àyẹ̀ ṣe wà á tẹ́yìn náà ṣé dẹ̀n wà ń bẹ̀ tẹ́ bá fẹ́ tu ní lárúbáwá bó ló fi dẹ̀n síbẹ̀ ẹ mú jáde dẹ̀n lẹ́yìn ìgbà náà àwa fún ní tíra. ẹ má yẹ ká disturb ara ẹ̀yẹ tún wà á tẹ́yìn náà Musa kitab ẹ̀kan tún. wà á tẹ́yìn náà Musa kitab afún Musa ní tíra and we gave Moses the scripture. wáwù yẹn kọ wáwù kí ni. wáwù tán fi ń continue ọ̀rọ̀ ni. ẹ ṣe sùúrù ẹni sùúrù ẹ sọ wípé wáwù tó fi máa ń kọ̀ntínú ọ̀rọ̀ ẹni sùúrù náà ẹ sọ pé wáwù tó fi máa ń kọ̀ntínú ọ̀rọ̀ kí náà máa ń fi dẹ̀ ń ṣe. ẹ gbọ́ mi and we gave Moses the scripture àfún Musa ní kíni o àfún ní tírà kò sí dẹ̀ nǹkan kan bẹ̀ yẹn àfún Musa ní tírà ní tó wà lókè brother mi ẹ gbọ́ mi ẹ má bínú náà ẹ dẹ̀ ní sùúrù ẹ kọ́ kíní ní èbó síbẹ̀ tó máa yé gbogbo wa. ẹ jẹ́ ká ṣe báyìí. ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀ ifá mọ̀ geography. ẹ fún mi ní evidence kan. ẹ jọ láti lè mú proof ẹ mọ̀ pé bí ilé evidence ni Quran 26 verse 52 to 54. ó yá ẹ bá wa kà á ṣe. وأوحينا إلى موسى أن أسري بعبادي إنكم متبعون. ẹ bá wa kí lè fẹ́ fàyọ ń bẹ̀rẹ̀. ẹ tú kí mo fẹ́ fàyọ kẹ́ ẹ tú fún wa náà. وأوحينا إلى موسى aránṣẹ́ sí Musa so aránṣẹ́ sí Musa an asri bi abidi innakum ṣe network mi ló ti ń ṣe àná báyìí comment section ṣe ń gbọ́ mi. wọ́n ti mute o. wọ́n máa mí jẹ́ má bínú ìyàwó wọn ni. ìgbà tí àfà ń sọ den and mi ìmọ̀ yàtọ̀ nínú den and mùsùlùmí ìṣá. ó yá. wọ́n gbé intelligent ok à ń gbọ́ yín. ó yẹ ẹ tú fún mi. no ẹ tú fún mi mo fẹ́ wo nǹkan tẹ́ ló fàyọ ń bẹ̀ ni. ẹ̀yin èèyàn wa tẹ́ bá wo ohun tí à ń bá bọ̀ ẹ rí i pé nígbà tó fẹ́ sọ̀rọ̀ nínú sọ́tìlì ìsìlá yẹn ó sọ̀rọ̀ pé ẹrú lẹni tí amú ẹrú wa rìn ó yẹ báyẹn adẹ̀mú rìn lóru oyè tán bá ń sọ̀rọ̀
sàrà ìrìn òru náà ń pè sàrà tán bá ní èèyàn sàrà ó rìn òru ni ìtumọ̀ sàrà náà ẹgbọ́n tó sún sọ ń bì ó ní wà áyínà ìlà Musa báyìí ni a ṣe gbé ẹgbà wa la gbé ilé Musa lọ́wọ́ a ránṣẹ́ sí Musa sọ́rí báyìí la ṣe ránṣẹ́ sí Musa an asiri pé kó rìnrìn òru bí àìbá dí pẹ̀lú àwọn ẹrú mi which is aràn ẹ̀mí kan kó wá mú rìn wá nìyẹn which is aránṣẹ́ sí aràn spirit kan kó wá mú wá oyè yín mẹ́yẹn iná kó mọ̀ tẹ̀bẹ̀ hàn oyè mẹ́ ní ìtò dẹ̀ jẹ́ pé orí pa rẹ̀ oyè náà ni wọ́n lè mọ̀ tẹ̀lé ibi yìí ń jẹ́ kó yé wa pé Musa ó rìnrìn àjò òru níbi báyìí oyè yín mẹ́ ó wá ń tẹ̀síwájú fa arsala ila Fir'auna oyè yín mẹ́ yẹn fílmà dá yín ní àṣírí ni inna awla ìkíníkàkíníkà ilé ibi tá a kọ́kọ́ nídìí mbẹ̀ yẹn ti jáde wàhálà ẹ ti fúnra yín fàṣẹ ṣe ẹ mọ̀ di tí mo fi ní kẹ́ ẹ tú ṣe ẹ mọ̀ ẹ gbé padà síbi alákọ̀ọ́kọ́ yẹn ẹ gbé padà síbi tẹ fún yẹn ẹ gbé padà síbẹ̀ ẹ gbé padà síbẹ̀ ẹ gbé padà síbẹ̀ ibi tẹ ọkọ̀ tú yẹn sẹ́ ibi tẹ ọkọ̀ tú ẹ gbé padà síbẹ̀ ẹ gbé padà síbi tẹ ọkọ̀ tú yẹn sẹ́ ó ti wà ń bẹ̀ ẹ kàn lè máa disturb àwọn èèyàn báyìí. wà á hẹ́nà ìlà Musa and asiri. furniture ṣẹ́rí eléyìí tí a kà lẹ́yìn yẹn ẹ̀yin náà mọ̀ lórí tẹ́ ẹ̀ bá mọ̀ lórí ẹ̀tìgẹ̀tì ní tẹ́ bá fẹ́ sọ ńbẹ̀ ní kẹ́ ní tẹ́ bá fẹ́ ṣe ńbẹ̀ ní kẹ́ sọ ẹ̀ lè má dààmú ṣé ẹ̀mẹ́ tẹ́ sọ pé kíní sí pé kíní ni ìsáyà kẹ́ ṣí lọ́dọ̀ yín kẹ́ má bínú kò sí ẹ má bínú kankan. ẹ ṣe sùúrù ṣé kí n máa lórí mi. wà á hẹ́nà ìlà Musa wallahi rárá ẹ jẹ́ kí n sọ kan tán fi fúnra wọn fàṣẹ ẹ jẹ́ kí n sọ so wa awhayna ila Musa an asri bi ibadi yẹn àwọn mélòó ló wà ń bẹ ibadi yẹn àwọn mélòó kí ló ń tọ́ka sí àwọn ètò láyé mo bá sọ̀rọ̀ ibadi yẹn kí ló ń tọ́ka sí. ẹ dọ́nà ṣé oh God mo ṣe bẹ́ẹ̀ sọ pé mo ti múra mi ẹ̀ tù náà. àṣebẹ́ẹ̀ tún ní ìsìn no ẹtù bí ìbáàdì pẹ̀lú àwọn ẹrú mi pẹ̀lú àwọn ẹrú ìbáàdì wallahu a'lam Ọlọ́run ọba ló nímọ̀ nípa àwọn ẹrú tó fún àwọn ẹrú Ọlọ́run ọba pọ̀ ẹ̀yin náà bẹ́ẹ̀ ṣe wọ ẹrú Ọlọ́run ọba ní ẹrú Ọlọ́run ọba pọ̀. ẹ wo bí bàbá yìí ẹni sọ̀rọ̀ ẹtù tó wà níbà yìí ta ni wọ́n dárúkọ pé rìnrìn àjò òru ń bì ṣé ó sákọ́. ẹjọ mi èmi ò gbọ́n kan mọ́ o. àwa ń gbọ́ yín dáadáa. táná ló rí ìrìn àjò bíi ṣé kìí ṣe Musa ni. ẹṣin obìnrin ni bọ̀dá yìí ìyàwó wọn tó ń sọ fún wọn ìyàwó tó ń sọ fún wọn kan tó wà máa sọ àgbóṣe àdàbà ẹ̀ bóyá kẹjẹ ní ìbọ́lẹ̀ kẹgbẹ́ lómi sókè ká lè láǹfààní àti gbádùn ara wa o. ẹjọ kó lè bá a rọrùn oye ẹ jẹ́ ká kú là fún wọn dáadáa kán lè mọ̀ pé mọ̀ lọ́rùn Quran 44 23 to 24 ẹjọ́ sà ẹ má tó ti dárúkọ Musa yẹn ó sọ mo tẹ́bì wọn náà fún ẹgbẹ́ máa wo tó tún sọ ń bèbà yìí. ní tẹ́ ẹ sọ yẹn mo gbà wọlé kò sí wàhálà ní tó bá wù yẹn sọ kò sí wàhálà ṣùgbọ́n mi ò ní dá sí rọ́ọ̀fù ní tó bá wù yẹn sọ. ẹ tún rí i pé ó tún make it clear ń bèbà yìí fún Musa ó ní fásirì fa asiri bi ibadi laylan innakum muttaba'un. oye mẹ báyìí ni a ṣe mú ẹrú wa nì amúrin lọ lóru ẹrí pé lọ́hùn yẹn muttaba'un náà ló lò fún tíńbọ̀ Musa torí pé ìrìn àjò tán fẹ́ rìn yẹn ìrìn àjò ìtìbáhùn ni oye so now ẹdú ẹ mọ̀ ti lọ fásirì ibi ìbáàdì ṣẹ́nìkan ní ń tọ́ka sí ń bẹ̀ wọn àbí èèyàn tó pọ̀ fásirì ibi ìbáàdì ṣẹ́nìkan ní ń tọ́ka sí. ṣẹ́rí búrọ́kì wà ń bẹ̀ Jibril wà ń bẹ̀. ṣùgbọ́n gbàgbé fẹ́ lóta Nabi sallallahu alaihi wasallam subhana allazi asra bi abidi yìí ẹnìkan ló lò bẹ́ẹ̀ náà. ẹ ó sọ wípé ẹ má bínú ó sọ wípé kó tẹ̀lé wọn wá ní ibi ìbàyẹ̀ ó sọ fún wọn wípé tẹ̀lé àwọn ẹrú mi wá ọ̀hún yìí ó sọ wípé a mú un lọ tó bá yẹ pé ó fẹ́ sọ̀rọ̀ pé ó tẹ̀lé wọn wá ń bẹ̀yẹn náà bó ṣe máa lò nìyẹn. àti pé bẹ́ẹ̀ má bínú ṣó dárúkọ Muhammad ń bẹ̀ yẹn ni. ṣó dárúkọ Musa ń bẹ̀ yẹn náà.
ṣé kò dárúkọ Musa ń bẹ̀ yẹn ní ìta kọ́kọ́ kà kò sọ pé wà á tẹ iná Musa kìtàbà ni. la hawla wala quwwata illa billah. tó tí àyà tó wá àyà alákọ̀ọ́kọ́ ẹ̀yin náà ṣe mọ̀ ń bọ̀ ẹ ké wà bí alihamudulilayi ẹ ké ṣe Quran ẹ máa gbọ́ mi. ẹjọ ẹni sùúrù ẹmí ìtì náà ẹni sùúrù sẹ oye ẹni tí kéwú bá yé dáadáa tí ò ní jásán láhàzọ òun ni èmi máa fẹ́ bá sọ̀rọ̀ oye èyí tí bẹ́ẹ̀ ṣe ń ṣe yẹn bẹ́ẹ̀ ṣe ń dàrú bó ṣe ń dàrú mọ́ yín lọ́wọ́ tẹ̀ ń tutù yẹn èrò yín kọ́ torí ibi tí mo sì fẹ́ gbé yín lọ sí fẹ̀ kó má bàa dà yín láàmú bóyá kẹ́ kúkú lọ fúnra yín ṣèwádìí tẹ́ bá ṣèwádìí bóyá bí ọ̀la ṣe tán mo fọlọ́ ọ̀sẹ̀ rí sí excuse lẹ́ ń wá fúnra yín mo fọlọ́ ọ̀sẹ̀ rí ìmọ̀ òye wallahi mo fọlọ́ ọ̀sẹ̀ rí sí ẹ̀yin gan ni olú mo fọlọ́ ọ̀sẹ̀ rí sí ẹ̀yin fáwọn geography ẹ bá arákùnrin sọ̀rọ̀. Abdullahi ṣe ẹ jẹ́ ká jọ ẹ jẹ́ ká bàbá ẹ̀yin àwọn gangan ní òye wallahi àwọn ní òye. àwa ti gbọ́ yín but ẹ mọ̀ pé gbogbo ń tàǹkà látàárọ̀ àwọn ni wọ́n mú wá ẹ̀yin ní evidence méjì wá bóyá tó bá dárúkọ Muhammadu tàbí tó bá ṣe ìdọ́fà rẹ̀ lọ́sọ́dọ̀ pé Muhammadu tó yàtọ̀ sí ìtawà tí mú wá àti wà pẹ̀lú ẹ̀kan dárúkọ fásitì yẹn àbí chapter yẹn ọmọ àbájá ìjáde ṣe rí máa bẹ̀ mọ́ lórí yẹn ẹ gbọ́ mi mo ní. So kẹ́ tó sọ̀rọ̀ ẹ jẹ́ kọ́kọ́ appear lójú screen so kẹ́ tó máa explain ẹ ṣe fásitì wo chapter wo. ẹ jẹ́ kí n ṣàlàyé ètò láyé nínú tí wọ́n fi ń bá wọn mùsùlùmí sọ̀rọ̀ wọ́n mọ̀ pé ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ẹ jẹ́ kí n sọ ẹ fún mi time kí n fi sọ̀rọ̀. alẹ́ fún ẹni sùúrù yọ̀rọ̀ ṣẹ́rí nǹkan tẹ bá máa sọ ẹ máa kọ́kọ́ mú evidence ni wá tó máa appear lójú screen táwọn èèyàn máa wò báyìí. màá mú wá bàbá ẹ ṣe sùn. ẹ ní kọ́kọ́ máa ṣàlàyé fún wa àwọn òdáftì ń bíbá ẹ ní kọ́kọ́ máa ṣàlàyé. ẹ jẹ́ kí n sọ ohun tí mo fẹ́ sọ ẹ̀yin náà ń sọ̀rọ̀ fáwọn mùsùlùmí tẹ́ bá dẹ̀ ti ẹ jẹ́ kí n sọ̀rọ̀ bàbá. Amadeleke ìṣáda ẹ bá drop ní náà bá ti ní ẹjọ́ bàbá bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nìyẹn ẹ kàn máa ń tún àwọn èèyàn jẹ ni bí ẹ ṣe máa ń ṣe nìyẹn kí lè tẹ̀jẹ̀ kí n sọ̀rọ̀ ẹ jẹ́ kí n sọ̀rọ̀ náà. furniture ẹ ṣe sùúrù nǹkan tó ń sọ ó clear ṣe understand àgbàlagbà náà ní ṣe understand nǹkan tí wọ́n ń sọ ní ṣókí ní kúkúrú èdè náà ni wípé ẹ̀ríkì tí wọ́n sọ̀rọ̀ nípa pé Muhammadu ò lọ gbàrún wá kinní kan wọ́n fi áyà síwájú so bí wọ́n ṣe ń kà á láti fi ṣàlàyé fún yín ẹ̀yin náà fojú bá nǹkan tó ń sọ lọ so ẹ̀ sọ pé irọ́ so ọ̀rọ̀ tẹ́yìn náà fẹ́ sọ yẹ wọ́n ní ẹ̀ẹ́kọ́ fi ẹ̀rí síwájú ó yẹ yín kó yẹ kó máa sọ̀rọ̀ dálẹ̀ àwọn àti lọ́ọ́ máa wo no àwa ti bẹ́ẹ̀ yẹ hold on àwa mùsùlùmí inú Quran àti hadith láti mọ́ mẹ́rin wa sẹ́nu bẹ́ẹ̀. ẹ̀rí yẹ wá tí wọ́n ń sọ yẹ báyìí ẹ fẹ́ sọ̀rọ̀ yẹ ẹ fi ẹ̀rí yẹ síwájú. òun náà mo fẹ́ sọ fún yín pé inú Quran àti hadith láti mọ́ mẹ́rin wa sẹ́nu bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni alhamdulilayi ẹjọ ẹ fún mi ní seconds ẹjọ. kí tí wọ́n sọ fún yín láti ẹ̀kan nìyẹn so akí gbogbo lélẹ̀ kan sí ẹ jẹ́ ká tap ẹ jẹ́ ká repost ṣáárá àwọn afáàmì ní ìsàlẹ̀ kan ti send request ẹ jẹ́ ká ṣe hi ká dára wa mọ̀ so ẹ̀rí yẹn bá ti wà lójú screen a lè máa mọ bẹ́ẹ̀ bá ti ń yí wa àwọn náà ti máa wò pé rọ́ọ̀kù lọ bẹ́ẹ̀. àwọn mùsùlùmí wọ́n lè pa àgbá kó rọ iṣẹ́ evidence náà mú wa orí làwa ti mú wa kò ń ṣe inú Kùránì kò ń ṣe inú hadith àwọn ẹ̀ṣẹ̀ ń bèèrè lọ́wọ́ àwa pé ṣe mọ̀ pàwọn mùsùlùmí evidence tá a máa mú wa inú Kùránì àti máa mú wa àti inú hadith ọgbọ́n ọjọ́ òní ìta àtijọ́ lò tó ti gbó ọgbọ́n ọjọ́ òní làákàyè ọmọ kéékèèké eré orí igi àṣekọ ọmọ ẹdun tá àtijọ́ lò tó ti gbó lẹ́wà ń gbé wá síbi ẹ̀fẹ́ mọ̀ bí tàwa jẹ ẹ ti múra yín àwọn eré ọmọ kéékèèké evidence mi tó tún ti ń dúró dè yẹn so bí wọ́n ṣe pé wọ́n sọ̀rọ̀. báwo ni màá ṣe gbé sójú screen kí ni Quran verse and chapter tẹ́ bá lè ṣí kámẹ́rà tẹ́ bá ti lè ṣí àwọn bàbá yín gbé sójú screen so a lè gbé yín síbi screen ẹ bá lè gbé sí fúnra yín tó yẹ pé àdìtì bá ní Bukhari ẹ pè fún wa bàbá yín gbé wá ẹ ti yín so kò lọ fà ẹ tàn kámẹ́rà yín kẹ́ ẹ ṣí nǹkan yín fún lára yín tẹ́ bá mọ̀ bá ṣe ṣe ẹ máa mú background blue green screen ẹ máa screenshot ẹ máa gbé sí àbí kẹ́ ẹ lo second phone méjì so àwọn tábà títí láwọn mùsùlùmí tó bá Ibrahim 255 ṣé mùsùlùmí ni. bẹ́ẹ̀ni. ẹ káàbọ̀. ẹ rà sà. ẹ kálẹ́. ẹ kálẹ́. ẹ rà sà. ẹ káàbọ̀. ẹ jọ. ṣe bẹ́ẹ̀ ṣe ìbá ilé kákéwò dáadáa ilé kákéwò ẹ̀dẹ̀ mọ̀túmọ̀. èmi ò mọ kéwò mi mọ̀túmọ̀ o. ọlọ́bẹ̀ yọ nìyí nìyẹn. ẹ sọ lọ́bẹ̀ yọ èmi ò lẹ́sìn. ẹ̀yin náà ti sọ pé mùsùlùmí ní yín nìsín. Ibrahim ò tó sọ mí nìyẹn.
ẹ bá wá ṣe mùsùlùmí ẹ sọ pé ẹ ṣe mùsùlùmí tí wọ́n fẹ́ kó yín mọ́lógún àwọn ti kó yín mọ́lógún rẹ̀ dé èmi ti fẹ́ kó yín mọ́ àwọn tá à ń sọ tá à ń wù. èmi ṣe mùsùlùmí mo fẹ́ béèrè kankan ní ẹjọ́ torí Ọlọ́run. Ọya. ní alẹ́ yìí mi pẹ̀lú àwọn èèyàn mi ágìw orí Quran kan báyìí mo fẹ́ béèrè pé mo sọ fún wọn pé ìgbà tí Quran lè ń bọ̀ pé èèyàn ló ń bá ànábì ìkọ́lẹ̀ àwọn á bá méjì yẹn pé rọ́ ni. kí ni mo fẹ́ sá. ẹ sọ fún wọn pé Quran pé ó ń kọ́ ànábì ni. náà mo ní pé èèyàn kan ló ń bá kọ́ kalẹ̀ àwọn á sọ fún mi pé rọ́ ni pé ó wà ní pé kí ni mo lè fi defend ara mi so mo á jẹ́ kó yẹ ọ̀pọ̀ tó bá di lọ́la màá defend ara mi bẹ̀. ṣé ẹ sọ fún wọn pé Muhammadu ò lè kọ kò lè kà ní kí wọ́n bá kọ́ ṣé bẹ́ẹ̀ sọ ni. mo ní kò lè kọ kò lè kà mo ní tó bá ti sọ náà máa bá kọ́ kalẹ̀ wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní bá mi argue kó náà fẹ́ bá mi ta 10,000. ẹ jọ ẹ ṣí Sahih Bukhari Sahih. mo ń bọ̀ furniture so ṣé mo rántí ibi tẹ́tí mọ́ wọn wá kọ́lẹ̀ ẹni tó máa bá Muhammadu kọ́lẹ̀ tó máa bá ṣe Allah is all forgiving and merciful ṣé mo rántí fásitì wà wọn báyìí. mo bá yẹ kí n bá wọn check. ẹ bá wọn check. ẹ dákun ẹ fún mi tó lọ lọ. torí ànábì padà fẹ́ ó padà ní ká lọ pa bọ̀bọ̀ yẹn ni padà stasi tó àṣírí Muhammadu pé Muhammadu ò mọ̀ nǹkan tó ń ṣe so. mo ní sẹ́ Kùránì máa ń fò wá látọ̀run ni mo ní kò possible kí Kùránì fò wá látọ̀run náà ìyànsá ló ń kọ kalẹ̀ múlẹ̀ tí ó lè kọ tí ó lè kà èmi dẹ̀ ń tẹ̀lé program all the time ó yẹ kẹ́ ti máa lórúkọ mi gan níbi kíní all the time. wọ́n ń kọ́ Muhammadu ni ayé wà ní Kùránì wọ́n ń kọ́ ni. gbogbo àwọn Saudi ló mọ̀ kí wọ́n kọ́ Muhammadu bọ̀wá tí wọ́n ti rí pé nǹkan yẹn wọ́n pé yóò padà di ìjẹ́ àti mú fáwọn ni wọ́n fi sọ di àwọn gan òṣè gbogbo àwọn nǹkan yẹn tó yẹ yín so gbogbo nǹkan tí wà ní Kùránì pátápátá irọ́ ni. àwọn Ìlọrin yẹn náà ló kó dádì mi lóte ayé ìgbà tí dádì mi ti kú tipẹ́ láti 83 ìgbà tó ń du ọba wọn gbà yẹn ní Ṣubú Gàmbàrí Oòduà alákọ̀ọ́kọ́ yẹn òun ló fi dádì mi jẹ ọba tó wí láwà ní fún dádì mi gangan ò lẹ́sìn tẹ́lẹ̀ Daniel lórúkọ dádì mi ìgbà tó ń wẹ orí wọn lọ́n sọ wọ́n di Alábí Daniel gangan lórúkọ dádì mi. ẹ ṣe sùúrù ẹ ti rí. bẹ́ẹ̀ni. ẹ pè ká gbé wa. ok ń bọ̀ yẹ kó sọ́ọ̀sì. Muhammadu oníkàlọ́ pa ni ìyẹn tú àṣírí Muhammadu ni ó ń bèèrè lọ Muhammadu pé nǹkan tó ní kí n kọ tó ní kí n kọ láti Muhammadu rán mi létí ṣé Allah máa ń forí jìn ní àbúláàánú Muhammadu wá sọ fún pé nítorí wá ti wọ́ ní ó kọ́ ní gbogbo ẹ̀ ó ti dàrú mọ́ so ìyẹn gbà pé àṣé gbogbo nǹkan tó máa ń kọ yìí àṣé. ó kàn mú lórí ni. ó ní Kitab Fadail Quran hadisi 4986. ta ló gbà wá náà. Reported by Zayd ibn Thabit. ṣé kìí ṣe Nasai ni àbí Bukhari. ìyẹn ti dọ́ọ̀lù bẹ́ẹ̀ agbóyin ti ń jẹ́ bọ́ọ̀lù báyìí. ẹ má bínú àfáàyàn lọ mú evidence ẹ wá ẹ rí bọ́n ṣe wálẹ̀ kan pé báwo làwọn ṣe máa gbé sójú kínní kálí bá sọ pé gbàtà tó kọ́ mẹ́ṣẹ̀ ká bá wọn gbé sí náà tún pa kínní báyìí náà tún lọ báyìí wọ́n lọ wá wá náà ni. wọ́n ti sá lọ. àfa ò tí ì fún wa wọ́n ti di furniture ṣe ti wà ń bẹ̀. ó lẹ́nìkan ti kọ́ sí kínní ìbáyẹn o. no òun kọ́ ni àdìtì tó ń gbé wáyé kọ́ ni. ìrọ̀ 49. kì í ṣáà àdìtì tẹ́ ń kọ sí comment section wò ìyẹn kọ́ ọ̀tẹ̀nìkan tó wá béèrè. ó ní main source very clear in Sahih Bukhari book 5 ó ní book. book 5. ò dákọ̀ book 5 o. ẹ má wọrí màá wá ẹ ṣì ó dàn Ibrahim tabara fámi tó bá ń kọ́ ṣe ṣe ká ṣe àì so ètò lájẹ́ máa rẹ́ẹ̀dì kalẹ̀ àfa ilé yìí wọn ní ẹ̀rì. Kitab Fadail ló kọ o Kitab Fadail Quran ó wà kọ hadith number Sahih Bukhari hadith 349. ẹ jẹ́ kàn ká. bàbá àmọ́ adélèké mo rò pé Sahih Bukhari hadith 349 ni wọ́n mention. kẹ́ni má waste time wà kan jọ. ó yá àfa àbáfò tún sí mbẹ́ mọ́ ni.
Ṣànáfà mi comment section ẹ jọ ẹnìkan fẹ́ waste time wà lásán ni. Ẹ bá wa ṣe high comment section tàbá náfà mi. ẹ jẹ́ bá mi zoom ẹ jọ. Ní kí nítorí gbàgbà yìí ẹ bá mi ṣe kó kéré. Ẹni bá ti fẹ́ ṣe tó máa tóbi jù báyìí lọ àfa. Ẹ jọ mo ti ẹ jẹ́ kí n kà lọ́dọ̀ mi ìgbà láti ṣí fídíò mi ẹ jẹ́ kí n kà lọ́dọ̀ mi. Ẹ̀yà ìtàn sọ náà nìyẹn. Bẹ́ẹ̀ má minimize tí wọ́n ti ń kà. Ẹ jọ bó ni màá ṣe gbé sí ojú screen yìí. Oya, no time. Èmi ò gbọ́n kan mọ́ ṣèṣe pé mo ti bọ́lẹ̀ báyìí. ayé ànílákọlẹ̀ wà bí ìbò tó kùn. Arákùnrin yẹn máa ti bọ́lẹ̀, ṣé mi náà ti bọ́lẹ̀? Àbá ńkọ́? Àbá ti lọ. Ó ṣáà dà báyìí. Ó dà o. Àbá yẹn ti sá lọ. Ó dẹ̀ dùn mí. Ní sàṣàṣà ẹnu ṣe o. How many minutes la fẹ́ fi dúró de ẹni yẹn tó wá ń ṣe bí kinní látẹ̀kan kàǹkan tó fẹ́ kà kálẹ̀ tẹ̀síwájú ó tún fẹ́ kà ní ọ̀rẹ́dà fóònù tó ń. Abiodun Ibrahim ṣe wà bẹ́ẹ̀. Abiodun Ibrahim àwọn pípé ti sùn. Tàbálà fàtọ̀ wà comment section ẹ lè ṣe ètò láyé ẹjá gbé síbí screen káwọ nǹkan tó fẹ́ tẹ ọkọ̀ fàjà lálẹ́ before ká tó. Ṣé ètò láyé ẹ láwọn kankan lẹ̀. Nẹ́tíwọ̀kì yẹn mo tiẹ̀ ń wò ó pé kó balance náà ni ṣùgbọ́n tó. Ìfàmọ́ geography óyá ẹja gbọ́ lẹ́nu tí yín náà báyìí ẹ bá gbé wọn síbí screen. Àti wọn bí àwọn ẹ̀fọ́ báwọn ẹ̀hún lẹ́ni tì. Ṣé wà ń bẹ̀? Ó dà gbé fàmọ́ geography sí mi àyè. Máa bí báyìí. Óyá. Ẹ jẹ́ ká power tap èèyàn wa ẹjọ́ ẹ jẹ́ ká power tap. Àbá ti dé óyá àfa o. Ẹ jẹ́ ká power tap ok ẹ jẹ́ ká continue pẹ̀lú àfààní. No, àbá yìí kan mú adọ́ lálẹ́ ni lágbáwọ̀ ẹnu yín ló dẹ̀ tàn mí jẹ. Furniture ẹ ní láti mú mic yín wọn o kàn fẹ́ béèrè question kan lọ́wọ́ iṣẹ́ wa ń bẹ̀ ṣàṣẹ ń gbọ́. Mo wá ń bì. Che, are you really ready for this àbí ẹ̀kan mú àṣírí because we don't have much time. Mo ready. Àdìsí tí mo fẹ́ gbé wá fún yín bí mo fẹ́ gbé sí bíbá yìí ni kò yé mi but ẹ jẹ́ kí n kà àdìsí yẹn. Ànábì ẹjọ́ ẹ má bínú ẹ bá wọn padà ṣe sí bisikì ẹ má bínú ẹjọ́. No ìyẹn kọ́ ni mo fẹ́ kà. ẹ jẹ́ kàn ká ẹ má rí ìyẹn kọ́ ni mo fẹ́ kà. So Ìtọ́ fẹ́ kà kí ni nọ́mbà tó fẹ́ kà? àdìsí yẹn inú sọ Bukhari ló wà but mi ò mọ exact page tó wà. So but ìtẹ́jú ká gbọ́ tẹ́lẹ̀ irọ́ lẹ̀ ń pa fún wa. ẹ ṣe sùúrù ẹ jẹ́ kí n kà fún yín hadith tó wà ní sọ Bukhari ni. Ẹ ṣe mọ́ ẹ̀yin fẹ́ kà lórí fóònù tí ẹ̀ ń rí kí ni nọ́mbà tí káwa náà gbé síta ẹ̀yin lẹ́ni ká gbélé wa sọ pé lè kọ́lẹ̀ fẹ́ kà sọ ẹ̀ kí n ṣe nǹkan báyìí náà. Adex 114 ìyá wa ẹ káàbọ̀ ìyá wa Adex. Ẹ kú iṣẹ́ o. Ẹ káàbọ̀ ṣé mùsùlùmí ni yín? Mùsùlùmí ni wá. Ẹ káàbọ̀. Ọ̀rọ̀ kan ẹ̀ ń dààmú sí báyìí. Àwa rèé o. Àwa rèé lọ́wọ́ àwọn àfa àkúrọ́ mọ́ ní tako ni o. Ṣé ẹ sì ń ṣe ìsìláàmù yẹn ni ìyá wa? Èmi ò ráyè ìsìlámù mọ́ o. Ṣé ẹ gbàwẹ̀ lọ́dún ìṣá àbí ẹ ti gbà á báwo? Ẹ mọ̀ sí olóòtú o, mo ti gbàwẹ̀ kémi tó come across gbogbo ọdún náà. Mi ò fi gbogbo ara gbàwẹ̀ yẹn náà bóyá bíi mélòó mo gbà. Ṣé àbẹ̀kẹ́ bẹ́ẹ̀ ṣe pẹ̀lú bẹ́ẹ̀ ṣe gbàwẹ̀ yẹ nǹkan tí májẹ̀mú Allah àti Muhammad lórí gbogbo ẹ̀yin obìnrin especially ẹ̀yin tẹ́ bá jẹ́ tilẹ̀ Yorùbá tẹ́ bá ń ṣe Islam ní kéèyàn ẹ̀yin náà máa fi kóná. ẹ lọ sínú Fatihu Bari. Agbára Ọlọ́run Elédùmarè wọn So mi ò gbàwẹ̀ mọ́ o. ẹ kò lò ṣe ẹ ṣáà náà ọmọ tó wà ní kí ó tẹ̀ ń kó lọ ní kí ó. ẹ lọ sínú Fatihu Bari. à ń bọ̀ so in case àwọn ọmọ yín tí mọ́ṣáláṣí bá súnmọ́ ẹgbẹ́ lé yín ẹ má jẹ́ ká máa wájú mọ́ṣáláṣí kọjá táfà bá ń súnmọ́ àwọn ọmọ yín ẹ máa lé wọn jìnnà sí wọn ẹni kan má bá wọn sọ ọ má kí wọn gan ṣe understand cause látàrí kí wọ́n lè fẹ́ máa dọ́gbọ́n máa tàn wọ́n níbi kí wọ́n máa ṣe báwọn ètò àwọn àfàmọ́ agége ni wọ́n o
àwọn àfáà àwọn yẹn ò tiẹ̀ gbogbo ara láìkí mọ kírun gan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà so àwọn tẹ́lẹ̀ fún àwọn òráyè àwọn yẹn wọ́n ti ráyè tiwọn èmi náà dẹ̀ fọ́ọ̀sì wọn mi ò tiẹ̀ láti ilẹ̀ náà mi ò tiẹ̀ fọ́ọ̀sì wọn pé nǹkan báyìí so mọ́ èmi náà fọ́ọ̀sì àwa náà so èmi kò fọ́ọ̀sì àwọn ọmọ nǹkan tó bá wo olúkálùkù ni kò ṣe so gẹ́gẹ́ bí wọ́n ṣe tọ́ àwọn àdèmí náà ṣe mọ́ èmi ò fọ́ọ̀sì wa pé túláàsì nǹkan báyìí ní ká ṣe orírọ̀ nǹkan tó bá wù wá ni. ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ọmọ yẹn yé ká mọ̀ pé ẹ̀sìn Islam mọ̀ dé bẹ́ẹ̀ ni o. àwọn náà wà láwọn ọmọ tó ń lọ ọmọ tó ń ṣẹlẹ̀. Very good. ẹjọ ṣẹrí àdìsí tí ànábì sọsọlàm tí wọ́n gbé sí ojú screen yìí ẹjẹ kàkà ẹjọ àwọn mi kàkà. ẹ lọ sínú Fatihul Bari hadith 349 Fatihul Bari. ànábì sọsọlàm ẹjọ tá bá ti fẹ́ padà sórí kíní wa ẹjọ eléyìí náà ní ẹjẹ ká. Fatihul Bari 349. mi jẹ gbọ́ rí ìwé kan nìyẹn tíra ni talent tó kọ àdìtì talent tí ṣé Bùkárí ló sọ pé òun gbọ́ lẹ́nu ẹ̀ ni ó máa reference ẹni tó gbọ́ lẹ́nu ẹ̀ náà. ẹ jọ̀ọ́ ẹ lọ sínú Fatihul Bari ẹ jọ̀ọ́. especially ẹ̀ kí n gbọ́ FATIHU. FATH Fatihul FATHU Fatihul Bari BAHR. Bahri BAHRI. 349. ẹ jẹ́ ká kàdí sí yìí a kò ráyè iṣẹ́ wa ń bẹ̀. ẹ jẹ́ kí n tètè ka nǹkan tí mo fẹ́ kà ká kó lè. látòrí Fatihul Bari ni jáde ẹbí jẹ́ kan sáré. ìwé ní Fatihul Bari o èmi ò kò mi ìmọ̀ bí ṣe fẹ́ gbé jáde gan. wọn kọ́ ní English tíra odidi ìwé ni. ọmọ geography. ẹ jẹ́ àǹfààní àdìsí yìí náà. àmàkà eléyìí. ẹyẹ kọ́kọ́ ẹlẹjẹ àkànná so káwá tẹsí wa. iṣẹ́ ti go through ẹ̀ dáadáa. mi ká àdìtì wo ni mùsùlùmí fẹ́ mú wá tí mo kò ní tì í túmọ̀ sí mi. ó yá ṣé kí n máa kà á. ẹ̀ka. ó yá ó ní Allah's messenger sallallahu alaihi wa sallam said. Muhammadu wípé. When I was at Mecca, nígbà tó ń wá ní Mecca, the roof of my house was opened. Òjò ó kápá lọ lé Muhammadu lọ. And Gabriel descended And Gabriel descended, opened my chest. Ní áńgẹ́lì ló bá fò wá ló disappear wá, ó wá ṣí igbá yàwó. And washed it with Zamzam water. Ó wá fi omi Zemzem ó fi fọ àyà Muhammadu. Then he brought a golden tray full of wisdom and faith. Ó wá gbé igbá tó kún fún ọgbọ́n àti ìgbàgbọ́. And having poured its contents into my chest. Tírè yẹ ó kún fún ọgbọ́n àti ìgbàgbọ́. Ó wá dà sínú igbáyà Muhammadu. He closed it. Ó wá ti igbáyà ó dè pa. Then he took my hand and ascended with me to the nearest heaven. Ó wá fà mí lọ́wọ́, ó wá mú mi lọ sí àwọn ọjọ́ disappear lọ sí sánmọ̀ tó tún súnmọ́. When I reached the nearest heaven. Sánmọ̀ tó súnmọ́ ọ̀tá àwọn débẹ̀. Gabriel said to the gatekeeper of the heaven. Oníbodè sánmọ̀, Gabriel wá ń bá sọ̀rọ̀. Open the gate. Ṣí ilẹ̀kùn fún wa. The gatekeeper asked, who is it? So ẹni tó ń sọ sánmọ̀ yẹn wá nígbà tá nìyẹn. Gabriel answered, Gabriel. Gabriel wá ṣe dá lóhùn pé èmi ni Jubril. He asked, is there anyone with you? So kò rí ẹni yẹn, ó wá ní pé ṣé èèyàn kan tún wà pẹ̀lú ẹni. Gabriel replied, yes, Muhammad. Gabriel wá dá lóhùn, ó ní bẹ́ẹ̀ ni Muhammad ló wà pẹ̀lú. Is with me. So he asked, has he been called? Ta ló pé ẹni tó mú wá sẹ́nìkan ló pè pé kó wá ni. Níbo tó ti rí tójú wọlé ẹran lóru. Gabriel said yes. So the gate was open. So wọ́n wá ṣí ilẹ̀kùn yẹn, wọ́n ṣí. And we went over the nearest heaven. Àwọn tó wá gun sánmà tó súnmọ́ yẹn lọ. And there we saw a man sitting with his people. Then it said, welcome. Ọwọ́ rẹ̀ arákùnrin tó wá náà lóhùn pé ẹ káàbọ̀. Oh, pious prophet, pious son.
òjíṣẹ́ tó mọ̀ nǹkan tó ń ṣe àti ọmọ. I asked Gabriel, who is he? Ó wá tún béèrè lọ́wọ́ Gabriel pé ta ni ẹni yìí. Kò náà dáadáa bàbá làbẹ̀ mọ́ afọ́jú. He replied, he is Adam and So, the people on his okay, ó he wá is ń dá Adam Muhammadu lóhùn ní pé Ádámù rè àtàwọn èèyàn ẹ̀ ní apá ọ̀tún ẹ̀. and left her the soul of his offspring. Ó ní lápò òsì náà ó làwọn ọmọ ẹ̀ náà ló wá tó wà níbi ibẹ̀ o. Okay, those on his right are the people of paradise. Ó ní ṣé láwọn ọmọ Ádámù tó wà lápò ọ̀tún yìí àwọn ọmọ rẹ̀ tó jẹ́ pé inú àlùjànnà ni wọ́n ń lọ. And those on his left are the people of hell. Àwọn tó wà ní apá òsì yìí àwọn ni àwọn tó jẹ́ pé inú náà ni wọ́n ń lọ. And when he took gbogbo wa lọ́hùn ṣó tún pàdé gbogbo wa lọ́hùn. ó pàdé gbogbo wa ti wà ń bẹ already àtàrà ayé àtèrò ọ̀run gbogbo wa tó padà lọ dúró de nbẹ ní báyẹn ṣe ti get báyẹn statics ni ẹ lè get a lọ dúró de nbẹ ni aláàsáré combine gbogbo àtàwà láyé pọ̀ ó sáré kó wa wá síbẹ̀ kí Muhammadu tó dé ẹ̀yin ò lè get statics ni ibùdó kárí ó ní and when he looks towards his right he laughed. Muhammadu wá wa kóòtù ló bá bú sẹ́rìn. And when he looks towards his left, he weeps. Nígbà tó wá wa kó sí Ádámù ló kàn bú sẹ́kún. And he ascended with me Ó wá tún gun òkè, ó tún disappear. till he reached the second heaven and is till he reached the second heaven. Wọ́n bá disappear lọ sí sánmà ẹlẹ́ẹ̀kejì. And he, Gabriel, said to his gatekeeper, as in the heaven gatekeeper. So ní sánmà kejì wọ́n tún ní aṣọ́bodè. So wọ́n wá tún bá Open the sọ̀rọ̀ pé gates. ṣí géètì. The gatekeeper said to him, the same as the gatekeeper of the first heaven has said. Gẹ́gẹ́ bí kí bí aláṣẹ dáwọn tó ń sọ sánmà yẹ róbọ́ọ̀tì ni wọ́n. Ìbéèrè tí àkọ́kọ́ béèrè náà lẹ́ẹ̀kejì náà béèrè pé ta ni ìwọ tí wọ́n pe Muhammadu ni. And he opened the gate. And I Wọ́n á ṣí said, géètì fún un. And I said, Abu Dad added that the prophet sallallahu alaihi wasallam met Adam, Idris, Moses, Jesus, and Abraham. Wọ́n ní gbogbo àwọn ànábì yìí dárí ni tẹ̀lé wọn lọ ni. Mo fẹ́ bèèrè bó ṣe mọ̀ ẹ mọ̀ pé ẹ̀yin ò lè mọ̀ àwa aláàlá lè mọ̀ tó di So, ẹ̀yin wọ́n á ní ẹ̀bẹ̀rẹ̀ pé- lọ́wọ́ máa ṣàlàyé fún yín. lára àwọn mùsùlùmí tó tẹ̀lé Muhammadu tí ó ń ṣàlàyé ọ̀rọ̀ yìí ó tẹ̀síwájú wípé àwọn tí Muhammadu bá pàdé tó dẹ̀ rí orúkọ wọn ń jẹ́ Ádámù ó lójíṣẹ́ tó ń jẹ́ Adam prophet ó rí Idris ó rí Moses ó rí Jésù ó dẹ̀ rí Abraham. Only he, Abu Dad, did not mention on which heaven they were, but he mentioned that he, the prophet sallallahu alaihi wasallam, met Adam and the àwọn tó ti dárúkọ yẹn. So wọ́n ní pé Muhammadu ẹni tó sọ̀rọ̀ yìí pé lẹ́nu Muhammadu ló dárúkọ sánmọ̀ bí ẹlẹ́ẹ̀kejì bí ẹlẹ́ẹ̀karùn-ún ni ó ti bá àwọn Idris Moses pàdé o ṣùgbọ́n ó kàn sọ pé òun bá wọn pàdé ṣùgbọ́n ó jẹ́ ká mọ̀ pé Ádámù sánmọ̀ àkọ́kọ́ ni Ádámù ló ti bá pàdé. Àdìtì yẹn gùn so ẹjọ́ wẹ́wẹ́ ni ẹ mọ̀ jẹ́ àkàmọ́. So àwọn gatekeeper yẹn gan wọn dá Muhammadu mọ̀. wọn dá wọn. Àdéhùn tó ní free movement nínú ilé dáadé ẹ̀ gan láti wọlé. Wọ́n ṣẹ̀ṣẹ̀ ń bèèrè lọ́wọ́ ìpè ṣáǹpé ni ibùdó ti rí tójú wọlé but ṣẹ́rí ọmọ èmi máa ń láìkì Kùránì tàbí àdìsí mo bá ń kà ó ó tún máa ń fún mi ní ìròrí mi because ẹ wo ó ti sáré kó gbogbo wa láti sáré dọ́gbẹ̀ẹ́ fún Muhammadu ó sáré package ẹ̀ ká tó dé àtàwọn tá à ń láyé lọ́wọ́ ní àtàwọn generation wa tó ń bọ̀ títà yóò fi parẹ́ ó ti sáré pín wa sọ́tún àtòsí ó mọṣẹ́ yẹn ṣe ó perfect gan olórí burúkú ló ń ṣe Islam àwọn mùsùlùmí dẹ̀ máa believe o wọ́n á believe orí gbogbo ayé àwọn òpònú afọ́fù pé mu anyway. Nǹkan tí wọ́n káwọn èèyàn mọ̀ nínú àdìtì ni pé according to Allah 1000 plus prophets ó ní Allah ó ní wọ́n sọ pé ó fi ránṣẹ́ ṣùgbọ́n àwọn bíi 20 something ló dárúkọ but tẹ́ bá ń ṣe tẹ́ bá ka àdìtì yìí ní each sánmọ̀ méje ni wọ́n dárúkọ pé àwọn áńgẹ́lì ni wọ́n wà ṣùgbọ́n ẹ máa bí wọ́n lérè pé sánmọ̀ méje fún prophet kọ̀ọ̀kan so ọ̀tọ̀ ni tó bá wà ní sánmọ̀ àkọ́kọ́ ọ̀tọ̀ ni tó wà ní sánmọ̀ kejì tó ìgbà tí Muhammadu fẹ́ gba ìrun náà ó pàdé Moses according to them irọ́ ni ṣùgbọ́n nínú àwọn nǹkan táwọn tẹ̀sí ni wọ́n kọ sánmọ̀ ọ̀dà fún sánmọ̀ ẹlẹ́ẹ̀kẹfà bí nǹkan kan ni Moses dúró sí so ẹ máa bí wọ́n lérè pé 1000 prophet tí Allah sọ pé òun dá yẹ tó ń dẹ̀ ti rán tó ń dárúkọ 20 something nínú wọn yẹ so àwọn tí wọ́n sáwọn ò ní sánmọ̀ tí wọ́n táwọn dúró sí ni so táwọn bá dé sánmọ̀ tí wọ́n dúró sí so bóyá àwọn kan tó wà pẹ̀lú Adam so yẹ kán list wọn pẹ̀lú pé
ní sánmà àkọ́kọ́ wọ́n pàdé Adam pẹ̀lú àwọn bíi prophet 30 sánmà ẹlẹ́ẹ̀kejì wọ́n pàdé kinní kan pẹ̀lú àwọn bíi prophet kinní kan gbogbo àwọn ẹ̀yẹ wọn ní ṣe àkáǹtì wọn torí pé ẹ̀tàn ni so 20 something tí wọn káwọn dá yẹ gan ó yẹ kí sánmà yẹ ju ó yẹ kó jẹ́ 20 something sánmà náà so that wọ́n lè occupy àwọn bàbá prophet. Adélékè sà ṣe mọ̀ pé Muhammad ní sọ fáwọn sàhábà pé wọn ò gbọdọ̀ kọ Kùránì kalẹ̀ bẹ́ẹ̀ ni pé wọn ò gbọdọ̀ kọ rárá ẹ jẹ́ ká wo Quran 2 verse 79 ọ̀rẹ́ kò lè torí pé mission náà fi ṣe mission ni ẹ máa gbọ́ ó ní fawailun ègbé lilladina yaktubuna alkitaba fún àwọn tí wọ́n ń kọ tírà tí wọ́n ń kọ kalẹ̀ ìtírà yẹn alkitaba ló lò ìyẹn di main kíní tó wà lọ́wọ́ wọn bí àìdí wọn tún wá lọ fọwọ́ ara wọn kọ́lẹ̀ lẹ́yìn tó ti ra wàtá ti gáìdì ẹ̀ rí i pé ọ̀rọ̀ kan wà tẹ́lẹ̀ mo ń sọ pé bíbélì Arabic Bible wà láyé ànábì Arabic Bible gangan ó wà lójú ayé ànábì gangan kí ló dé tí wọn ò tẹ Kùránì lójú ayé ànábì ó yẹ mẹ́yẹn ó ní ẹ máa gbọ́ ó ní òfò àdánù kó máa bá wọn tí wọ́n kọ tírà yìí kalẹ̀ bí àìdí him pẹ̀lú ọwọ́ wọn súnmọ́ yẹ̀kúlú náà bá ń sọ pé ázámi ní ń dìlá ìpé mi Allah ni mo wí bẹ́ẹ̀ lọ́rọ̀ yọ̀ rèmi Allah ni o dìyẹ́sẹ̀rú sàmọ̀nà ń kọ̀lé lá kí wọ́n lè bá àrọ́jà tà kán lè bá àrílẹ̀ gbà kí wọ́n lè bá jẹ lọ ní ta ti wá lò fún mọ̀ọ́mọ̀ ta dẹ̀ ti sọ pé iṣẹ́ yín ti parí o inna dina indallahi al-islam ó lé yín yẹn ó ní fawailun lahum ègbé aláàtúnṣe pẹ̀lẹ́ ẹ̀gàn sí ó ní ègbé kó máa bá wọn bìmá kàtàbà pẹ̀lú tẹ́ ẹ̀kọ́ yẹn lẹ́yìn tá a ti kìlọ̀ fún yín bìmá kàtàbà ti àìdíyìn pẹ̀lú tán fọwọ́ wọn kọ yẹn wawailun lahum bima yaksibuna ègbé yóò sì máa bẹ fún wọn ní gbogbo ìgbàkigbà lọ́dọ̀ wọn Allah pẹ̀lú èrè tí wọ́n bá jẹ ó yẹ báyìí so which is àìmọye ọ̀nà ni kíní yẹn ò gbọdọ̀ jáde torí pé bẹ́lẹ̀ ìbádé tàtẹ́nà lẹ́n kílẹ̀ expect òun ló fà á tó fi jẹ́ pé ikú àwọn sàhábà yẹn fi yá náà fi ń rán assassin síra wọn náà ń para wọn bíi kíní torí pé kíní yìí àwọn kan ti rí gẹ́gẹ́ bíi politics pé eléyìí tí Muhammad sọ́lẹ̀ yìí tó bá dé gbòòrò lásán ó ní tó máa bí ẹ mọ àwọn ọmọ tán já ó pé tẹ́lẹ̀ ìbá dé gbòòrò gbogbo nǹkan kan fi sí ni pé aràn sí gbogbo ayé oye báyìí wọn máa tajà lónìí ẹ mọ̀ pé àwọn lárúbáwá fẹ́ràn ìjà tẹ́lẹ̀ ẹ̀ wọ́n dẹ̀ fẹ́ràn kú gan oye báyìí so gbogbo nǹkan náà ni Muhammad náà ti kíyèsí pé àwọn ọmọ yìí máa fẹ́ ya wèrè tí ń bá lọ ló bí gbogbo àwọn báàsì yìí ló bí gbogbo àwọn ọ̀rọ̀ yìí ṣèbínú Kùránì lélẹ̀ wà àbínú Kùránì kọ́ ló wà so which is tó bá rọrùn fún Muhammad gan lójú ayé ẹ̀ ni wọ́n ti dáná sun kọ́ wá jẹ́ pọ́ńtì ẹ̀ tí wọ́n dáná sun gbà náà lọ́hùn kí òṣèbí kò bá dá ní ìsìn ṣèbí kálukú wà lórí ìsinmi the source of the war source war ní gbogbo ayé mẹ́tọ̀ wé iná ń lò àwọn kan wà kódà tó bá ti wù wọ́n lọ́la kí wọ́n bẹ̀rẹ̀ sí í ṣe terrorist tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ olè wọ́n wá wò pé kí la lè ṣe ojá lọ gba Islam tó bá ti wù wọ́n lọ́la pé nítorí ẹni pé a máa wá gbébọn ní pickpocket mọ́ bá ìbọn lókùn tá a fẹ́ mọ́ gbé tá a dẹ̀ lè mọ́ gbé láàrin ìlú tá a mọ́ free tọ́lọ́pàá kan ò sì gbọ́dọ̀ mú ajá lọ́jọ́ Islam a pèrè wa ní jihadist ni wọn kọ jihadist kú free ó lè pààyàn ó lè jẹ normal thing nìyẹn ẹ mọ̀ ẹ máa pe tí ó jágbá kò lẹ́tọ̀ọ́ àdánwò ní láwùjọ ìwé yóò ṣe present anywhere ní anywhere kò ṣe present àwa la dẹ̀ ń kọ́ àwọn ọmọ àwa la ń kó àwọn ọmọ sílé kéwú ńlẹ̀ Yorùbá àánú àwọn ìyá kan ṣe mí báyìí ọmọ mi ní ń fa àyà yẹn ṣọlá àyà tí ń fa yẹn yóò padà dìyà fún ọmọ rẹ tó ń fa àyà yẹn ó rí oye so kó o má lè lo brain ẹ ẹgbọ́n sókè bàbá wọn Délékè. mò ń tiẹ̀ gbìyànjú láti bá wọn wá bàbá Ibrahim wá orúkọ ẹni tí wọ́n tó ń kọ ní Kùránì yẹ kalẹ̀ fún Muhammad ká tó kó lórí ọ̀rọ̀ lóòtítọ́ Umaru ló gba Abubakar ní ìyànjú láti kọ Kùránì kalẹ̀ so Abubakar dẹ̀ kò fẹ́ kọ torí ìkan tó jẹ́ kí Umaru náà gbà níyànjú náà ni pé àwọn mùsùlùmí tí ń kú a máa rí ìyẹ̀ka nínú Sunan Bukhari 4679 so irú ìyẹ̀gẹ̀ kò yẹ kó sí wà ní àdìt torí Muhammad ti kú
so Abubakar ti jẹ khalifa so wọ́n tún gba ọ̀rọ̀ tí wọ́n náà wọ́n tún gbà wá so ọ̀rọ̀ àwọn sọ àbá lélẹ̀ so a máa rí Bukhari 4679 ibẹ̀ ẹ máa rí kà níbi ibẹ̀ so kò fẹ́ kọ́ àti tí kú bẹ̀rẹ̀ sí nípa àwọn mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ wọn ti kó àwọn Quran verse tó ti sọ ní ti pọ̀ torí wọ́n ti pọ̀ tó ti kú so oníwọ̀n ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní kó létí ẹjọ́ so tẹ́ bá lọ ka sọ al-Bukhari 4679 ẹ máa rí ìtàn yẹn bẹ́ẹ̀ bí wọ́n ṣe kó jọ so wọ́n fẹ́ Abubakar fẹ́ kọ́ kalẹ̀ so ẹ̀yin náà lè kàtàn yẹn so kó tó di pé wọ́n bá padà pa Abubakar pẹ̀lú májèlé lẹ́yìn ìgbà yẹn so bọ̀ mo fẹ́ bá bàbá yẹn wá àkàtà béèrè lẹ́ẹ̀kan Zaid bin Thabit ni ó máa ń kọ àdìtì kalẹ̀ Quran kalẹ̀ fún Muhammadu gbà yẹn tó máa ń bá I used to write down the revelation for the Holy Prophet. When I finish writing, he will say read, I will read it back. If there was an omission or error, he used to correct it. Lára àwọn tó máa ń bá kọ kalẹ̀ ni. So bàbá ìlú wákàlà máa ń bá ṣe ní pé Muhammadu sọ pé Allah is all forgiving, all wise. So tí ẹ̀yà máa bí Muhammadu léèrè pé all forgiving, all wise yẹ ní pé wọn ò gbọ́ kó wá Muhammadu sọ nǹkan tó sọ kó tún sọ. So Muhammadu àwọn tó fún pọ̀ nǹkan tó ń sọ mọ́. So bàbá ìlú máa ń sọ fún Muhammadu pé ìwọ́n ló ṣe sọ kí ní pé at the end of the day Muhammadu wákàtà pọ̀ nǹkan tó bá ti wù nínú all forgiving, all wise àràmọ́ ni pé aláàánú ni àbí aláàtóbi nígbè tó bá ti wù nínú gbogbo ẹ̀ kó kọ́. So àwọn èèyàn mo fẹ́ bá bàbá Ibrahim wà kán lè bá so ẹ̀tí láyé lé bàbá Ibrahim geography ẹ̀ lé wọ́n náà kẹ́kẹ́ fẹ́ kàkẹ́kẹ́ fún alẹ́ kan ló fara balẹ̀ báwọn wá sódà tí wọ́n máa lè tẹ́wá sí wà bẹ́ẹ̀. mẹ́wàá ni gbogbo wọn náà dẹ̀ ní kọ́mẹ́ǹtì ọ̀tọ̀ọ̀tọ̀ lórí Kùránì so but ara wọn náà ní tẹ́ dárúkọ yẹn náà Zaid bin Thabit. So ṣé bàbá Ifeanyi geography wà bẹ́ẹ̀. ṣé Ifeanyi geography wà bẹ́ẹ̀ báyìí. mo ṣe dé ní o. ó yá nǹkan tẹ́ fẹ́ bá wa sọ lẹ́ẹ̀kan ẹ ò gbọ́dọ̀ pé fún wa ní lecture kan nípa àwọn Islam. All right. Mo ti ó dàbẹ̀ ni pé ṣé a ti sọ̀rọ̀ nípa àdìsí tí àáfà yìí ń parọ́ pé kò sí nínú Kùránì àáfà tó ń parọ́ yìí tó fídíò rẹ̀ ń tírẹ́ǹdì tí mo tẹ́ kan gbé sáǹdì ẹ̀ kan fi ṣe kinní yìí tó ń sọ pé ẹ jẹ́ kí n wò ń bíbá ẹ̀ má bínú ẹjọ́. ẹ wò. Ok Sunna Ibn Majah 2572 jẹ́díkálẹ̀ ni. No. Mùsùlùmí tó bá wà ń bẹ̀ tẹ́lẹ̀ send request. tó bá mutí kan pa wọn táfà yẹn ń parọ́ wípé kò ń ṣe tó wí nìyẹn. So ẹ̀yin mùsùlùmí fídíò kan wà àbí ẹ̀yin mùsùlùmí ọlọ́bẹ̀ yọ èmi ti sọ pé mi ní tọwọ́ bọ fídíò nínú Kùránì àtàjà ẹ̀rọ wọn ẹ mọ̀ wípé wọ́n lè parọ́ ẹwà fáàtà kọ́kọ́ gbé sókè lẹ́ẹ̀kan àbẹ̀fẹ́ ẹwà dúró tó ń ṣe ẹwà dúró ń tàbí ẹwà dúró bó ṣe ń lọ́bì ẹwà dúró bó ṣe ń parọ́. So afá yẹn wá bọ́ síta mi mọ̀ bí tó ti gbọ́ àmọ́ wọ́n fẹ́ máa yọ wípé àyẹ̀pá yẹn Muhammadu lè ṣe bẹ́ẹ̀ wọ́n fẹ́ máa yọ kúrò. The only what I will ask you ẹ̀yin èèyàn wa àwa tájọ jẹ́ ìran Yorùbá tòótọ́ tájọ jọ́ ọmọ ọkọlẹ̀ Yorùbá ṣé ó lè ṣẹlẹ̀ àwọn tí wọ́n ní tíra àwọn wọ́n sọ wípé báwọn ṣe fẹ́ ṣe ní ìwọ kọ́ ni Allah tó ní Islam kò lè bá Allah decide Allah sọ pé bó ṣe wù òun kò ń gbẹ́sìn òun kalẹ̀ ní the same thing Muhammadu tí Allah fi ẹ̀sìn ẹ̀ràn ó náà ní kò mọ̀ pààyàn ni so àwọn tí wọ́n gba ẹ̀sìn lọ́wọ́ Muhammadu wọ́n para wọn ni gbogbo wọn náà para wọn ni evidence ẹ̀ wà 100% gbogbo wọn para wọn dérí ọmọbìnrin ànábì pípa ni wọ́n para wọn ni Hasan Hussein ọmọ ànábì pípa gbogbo náà para wọn àwọn tán lẹ̀sìn sọ wípé ẹ̀sìn pààyàn lẹ̀sìn àwọn aláwọn máa ń mú jẹ ní ìṣẹ̀yìn wá délẹ̀ Yorùbá kí àwọn ìran Yorùbá ká lè bá àgbà ẹ̀sìn lọ́wọ́ yín ẹ wá dọ́gbọ́n lọ rèé fi pààyàn yẹn pamọ́ kíní kan bẹ tí kò yé àwọn àfà nílẹ̀ yìí ó ní wípé ó dẹ̀ yé wọn àmọ́ torí pé àwọn àfà lábòsí bàbá ètò láyé Nasir àti Mansuk tó wà nínú Kùránì wípé tá a bá fẹ́ ṣe nǹkan fún yín ó wà a máa ń ṣe gradually nígbà míì ìyẹn Allah a máa ń fi sí process ó máa wà ní gradually process tó jẹ́ wípé a máa kọ́kọ́ sọ pé ẹ ṣe díẹ̀ tó bá yá a máa sọ fún wípé ẹ má ṣe mọ́ n ta fẹ́ sọ fún yín náà ni pé ẹ má ṣe mọ́ but a fẹ́ sọ fún yín sánpọ́nà lẹ́ẹ̀kan náà kó má di pé bóyá yóò le mo ti máa ń sọ tipẹ́tipẹ́ pé ojú méjì ní Islam ní kódà mo gbọ́ lẹ́nu ànábì bíbà sàṣálá ms bàbá wípé ojú méjì ní Islam ní tá bá ti kọ́kọ́ gbójú alákọ̀ọ́kọ́ wa n tá máa kọ́kọ́ sọ fún yín ni wípé
ẹ̀sìn yìí o ẹ̀sìn ìfẹ́ ni o ẹ̀sìn àjọṣepọ̀ ni o ẹ̀sìn dáadáa ni o Allah náà lọ́lọ́run o bọ́n tó bá ti rí pé ọwọ́ wọn ti ń tèkú da ẹsẹ̀ àwọn ti ń rinlẹ̀ wọn máa fi rí kọlọ̀ wọn hàn yín. Mo sọ kíní kan recently mo sọ pé ní 5 years past ọdún 10 sẹ́yìn ọdún 5 sẹ́yìn ọdún 15 sẹ́yìn àgbórí káfà kankan kan lè rí pé ẹni tó bá ṣe báyìí nínú Islam ẹ pa ẹni tó bá ṣe báyìí nínú Islam ẹ pa. Ọdún 10 sẹ́yìn àgbórí wípé ó wà nínú súnà ànábì pé ẹ mọ káwọn ọmọ yín bọ́n ṣe yìnbọn ẹnu ìsín sọ́dún yìí náà ló di bóòlù ọ̀yà mi. Èsì sọ́dún yìí náà bẹ̀rẹ̀ sí ní sọ wípé náà bẹ̀rẹ̀ sí ní gbé true colour wọn jáde tó wà nínú àdìsí wọn gan pé ẹni tó bá ṣe lè Allah ní kẹ́ ẹ pa ni o ẹni tó bá ṣe lè Allah ní kẹ́ ẹ pa ni o ẹni tó bá ṣe lè Allah ní kẹ́ ẹ pa ni o ṣẹ́yìn náà mọ iye Allah ní kẹ́ ẹ pa tẹ̀ ti gbọ́ báyìí. Ká sọ wípé Allah ní kẹ́ ẹ pa ni wọ́n fi bẹ̀rẹ̀ pẹ̀lú ìran Yorùbá àwọn baba ńlá baba wa ṣẹ́ẹ́dẹ̀ rò pé wọ́n máa gba Islam lọ́wọ́ wọn ṣá bọ̀ wọ́n tọ́jú ẹ̀ in tó sì kúnnú Islam tán tọ́jú sí pọ̀ o in tó kúnnú Islam tán tọ́jú sí pọ̀. My own sense now wá sọ fún mi wípé in the next 10 years wọ́n á ti máa kọ́ àwọn ẹ̀pá ó máa ti di tó kọ́mọ̀ láàrin ara wa a ti máa rí wípé ní òfin Allah a máa ti rí ní tó kọ́mọ̀ kò ní jẹ́ nǹkan àjòjì láàrin wa mọ́ gbogbo ala fẹ́ máa sọ tán bá sọ wípé Muhammadu sọ pé ẹ̀pá kò ní wà strange sí wa a ti máa wà adapt mọ́ nígbà téèyàn sọ wípé Muhammadu sọ pé ẹni tó bá ṣe báyìí ẹ̀pá tó bá ṣe báyìí ẹ̀pá tó ń ka bíi 10 bíi 10 tó dẹ̀ ṣe ń rìn lórí ilẹ̀ téèyàn sọ wípé ẹ máa kọ́ àwọn ọmọ yín ní ìbọn bọ́n ṣe ń yìnbọn bọ́n ṣe ń sáré nínú igbó bọ́n ṣe ń mú okùn bọ́n ṣe ń wẹ̀dù bọ́n ṣe ń shoot bọ́n ṣe ń guide tẹ́niyẹn dẹ̀ ń rìn lórí ilẹ̀ ṣe mọ̀ wípé in the next 10 years kí ni ẹ máa ti di tó kọ́ àwọn àáfàá ó ti máa ṣe wá sí yẹn lóde èkó mọ́ wọ́n mọ ibi tó ń lọ wọ́n mú wá fún yín gradually process ni àáfàá yìí wá bọ́ síta ó fẹ́ debunk ó fẹ́ parọ́ ó wá ní Muhammadu ò lè sọ pé kí wọ́n pa ẹni tó bá mutí kódà kó mutí lẹ́ẹ̀mẹ́wàá irọ́ Muhammadu àwọn ò lè ṣe bẹ́ẹ̀ àáfàá sẹ́yìn lẹ́lẹ̀sìn ni bàbá oníláwà ní lóṣù ká sẹ́yìn lẹ́lẹ̀sìn ni Allah tó lẹ́sìn òun ó sọ wípé òun ní ká máa fi pààyàn ni Muhammadu tó lẹ́sìn òun ó ń jagun takiri ní wọ́n fi ń pààyàn kiri ni gbogbo àwọn tán gba ẹ̀sìn lọ́wọ́ Muhammadu wọ́n para wọn ni gbogbo àwọn tán ń pààyàn tá à ń rí lóde ìsìn báyìí sìn láìláìlá làwọn fi ń pa láìláìlá tí wọ́n tilẹ̀kùn mọ́ nínú ilé tó sọ pé òfin ṣe kálọ̀ làwọn kan fi ń pààyàn àfa wákà àdìsí ó ṣáka wákà tó kà náà ni ó wá ní rọ ní àdìsí yẹn Sunnah Ibn Majah ni hadith 2572 mo ti sọ fún yín tipẹ́tipẹ́ wípé ní tẹ́ bá ti gbọ́ lẹ́nu wa confam ni àwọn ọmọ bá ṣe máa ń parọ́ àwọn náà máa ń lọ́rọ́ lọ́rùn ní tẹ́ bá ti gbọ́ lọ́dọ̀ tiwa àwọn náà máa ń parọ́ máa jù ọ̀nà mẹ́ta fún yín tẹ́ máa ti rí pé ibi tí Muhammadu sọ pé kẹ́ ẹ ka ẹni tó bá ti mọtí ọtí tó jẹ́ wípé àwọn làwọn kan fi ń pàrònú rẹ ọtí tó jẹ́ wípé òun làwọn kan fi ń reason ọtí tó yẹ pé òun ló máa ń gbé àwọn kan débẹ̀ ibùn tẹ́lómi bá fẹ́ ṣe bí kinní kan pẹ̀lú ìyàwó ẹ̀ gbọ́dọ̀ kọ́kọ́ gbé lákòókò lura ọtí tó yẹ pé làwọn kan fi táwọn kò bá rí nínú láìfù wọn àmójú ní òdá so ibi tí mo ti lọ ní Nasik àti Mansuk nígbà tá láàfẹ́ sọ̀rọ̀ tí yẹn nínú Quran ọkọ̀ sọ fún ọ wípé padà yàwó padà lámọ̀lẹ̀ fún ọ wípé wàlà tashrabul kamra ẹ má mutí rárá innal kamra wal maisara rijsun min a'mali shaytan fajtanibuhu wípé ọtí mímu èèwọ̀ ni ẹ má súnmọ́ rárá so ó ti kọ́kọ́ dọ́gbọ́n ṣe ó ti kọ́kọ́ kó ní kó bẹ̀rẹ̀ bì kan ó tún padà wá jẹ́ kẹmọ̀ wípé èròǹgbà òun gan rí èèwọ̀ ni o so tí wọ́n bá sọ fún yín pé tí Islam bá gbójú kan wá wípé ṣe bọ́ sọ pé làkúndínù kún humanity ló ń preach ń bẹ̀ yẹn ó kọ́kọ́ gbójú alákọ̀ọ́kọ́ wá ni ó fẹ́ fà yín mọ́ra nìyẹn ò mujẹmujẹ ní o ajẹnifẹ́ni ni ó fẹ́ wo ibi tí ó ti san yín tí ó ti dín yín mọ́ ó fẹ́ wo ibi tí ó ti bá yín jẹ́ àwọn afáàdé mọ́ kí níyẹn ṣe fi kọ́ sí wọn máa ń kọ́ mọ́ kéwù ní tẹ̀ kí àná máa ń pè é léwọ́n ìní wọn o àyàfi táwọn onílẹ̀ ò bá fẹ́ fi tó bá mú lọ́rùn fúnra wọn tẹ̀ kí àná máa ń pè é ó wá kàdé sí yẹn Sunnah Ibn Majah ó ní it was narrated from Abu Hurairah Abu Hurairah ló gba àdìsí yẹn wá nínú tíra wọn tíra tó bá ti wà nínú àkọsílẹ̀ yìí Abu Hurairah sọ̀híhù àdìsí ni o tí mùsùlùmí bá fẹ́ parọ́ máa sọ fún mi pé kò ṣáà ṣe kùránì ó yẹ gbé kùránì wá ó fẹ́ parọ́ nìyẹn tá bá fẹ́ sọ ohun tó dùn dáadáa kódà ọ̀rọ̀ ìtàn tí ò lẹ́sẹ̀ lẹ̀ tó yí rárá ìtàn táwọn gangan máa fọ́ọ̀mù tàn lórí ara wọn national a máa ń pè ó máa fọ́ọ̀mù tàn tó bá ṣẹlẹ̀ lójú agbo yẹn wà á dẹ̀ fi create tàn wípé Muhammadu sọ báyìí Muhammadu ṣe báyìí ó dẹ̀ máa jẹ́ àwọn èèyàn dẹ̀ máa jẹ́ ó dẹ̀ máa gbé Ọlọ́run tóbi ẹ wo orúkọ tán mú wá ń bí ọjọ́ ọkọ ànábì
wọ́n kàn máa wo nǹkan kan tó ń ṣẹlẹ̀ lọ wọ́n kàn máa fi fọ́ọ̀mù kan pé Muhammadu ṣe báyìí táwọn bá fẹ́ lò ó síbi tí ayé wọn ti dá àmọ́ tó bá ti di pé tíra àwọn àfa yín àwọn skọ́là yín àwọn tó jẹ́ wípé ẹ ti gbà wípé wọn kì í parọ́ nǹkan bá ti sọ nínú ẹ̀sìn legit ni tó bá ti wá ní kankan tó jẹ́ wípé ó lè mú yín já ó lè mú tú òkun lọ́rùn yín wọ́n á sọ pé rọ́ nìyẹn àmọ́ tó bá ti padà di wípé ẹ̀sìn wọ̀nyí lára tán tí ò sí ibòmíì mọ́ wọ́n fẹ́ kọ́ńkà gbogbo lẹ̀ kó mọ̀ sí ilé kankan tí ò ní sẹ́sìn ń bẹ̀ kó mọ̀ sí àwùjọ kankan tí ò ní sẹ́sìn kó jẹ́ pé gbogbo igun tó bá di ilé mú ẹlẹ́sìn ló máa jẹ́ mùsùlùmí ni wọ́n máa jẹ́ gbogbo igun tó bá di ìlú mú mùsùlùmí ló máa jẹ́ gbogbo igun tó bá di àdúgbò mú mùsùlùmí ló máa jẹ́ landlord association mùsùlùmí ló máa jẹ́ leader bẹ̀ àwọn secretary bẹ̀ àwọn tán jẹ́ abẹnugan bẹ̀ mùsùlùmí ni wọ́n máa jẹ́ àwọn tán máa lówó láti ṣe fújà ládùúgbò mùsùlùmí ni wọ́n máa jẹ́ àwọn tó máa jẹ́ aṣojú bóyá nínú ìjọba kánsílọ̀ ni kíní kan ní ẹ máa rí pé máa jà pé mùsùlùmí ni mùsùlùmí fẹ́ kọ́wọ́ wọn rìnlẹ̀ lẹ́rú ẹ̀ tó jẹ́ pé táìmù táwọn bá máa pùtì real Islam fún yín tán bá máa ṣí aṣọ lójú eégún òfin Islam ṣe rí àwọn tán gbé bọ̀ tán bá máa ṣí aṣọ lójú eégún ẹ̀ títí yín ti bàjẹ́ already ẹ̀ ní option kò ní sí choice the next thing ni kẹ́ ẹ kọjú ìjà síra yín kẹ́ ẹ mọ bára yín jà tó ti dẹ̀ ìjà tómi ara yín ní tán fẹ́ ṣe nìyẹn afáyé tún wá dọ́gbọ́n fẹ́ fọwọ́ nurọ́ lójú fún yín ó fẹ́ fọwọ́ bò ó fẹ́ kásọ lérọ́ lórí fún yín lọ́wọ́ yín àmọ́ àwọn máa bá a ṣe ó ní it was narrated from Abu Hurairah Abu Hurairah lùgbàdì sí wa that prophet that messenger of Allah sallallahu alayhi wa sallam wípé Muhammadu ó sọ báyìí wípé he said ó sọ báyìí wípé if he gets drunk tó bá mọtí then whip him ó ní ẹ̀nà if he does it again tó bá tún mọtí again lẹ́lẹ́kejì then whip him ẹ tún nà if he does it again tó bá tún mọtí lẹ́lẹ́kẹta then whip him ẹ tún nà ìnàkúnà ní o ó lè nà káyé ẹ bàjẹ́ ẹ fọ́gímọ̀ lórí ẹ má jẹ́ ó kú ẹ lè rún ní kókósẹ̀ ẹ̀rún ní kókósẹ̀ ẹ̀kan igun apá ẹ̀ sínú ẹ sọ́dà láàbò ara ẹ̀bọ̀ ẹ má jẹ́ ó kú. Ó ní and he said concerning the fourth time tó bá ti wá di ẹlẹ́ẹ̀kẹrin tó bá ti mutí if he does it again tó bá ti lè mutí lẹ́ẹ̀kẹrin then strike his neck ibi tí mò ń lọ gangan nìyẹn strike his neck tó bá sọ pé strike his neck kò túmọ̀ pé ẹ̀dùn lọ́rùn ẹ̀dùn bí ẹran ẹ̀dùn bí ẹdìẹ kí èyàn ó dẹ̀ láyà kó dẹ̀ sọ wípé torí wípé ẹnìkan ṣẹ̀ ẹfẹ̀ gbẹ́ ìlẹ̀ kẹ́ wá fọ̀bẹ sí lọ́rùn kẹ́ mọ̀ ìyún bá bí ìbàpẹ́ bá fẹ́ du adìẹ can you imagine ẹnìkan sì tún lè fọwọ́ sọ̀yà wípé mùsùlùmí sì tún lòun níbi tí ẹni tẹ́ ń pè ní ẹni tẹ́ gbà fún tó kọ̀máàdì yín tẹ́ ń pè gbogbo tẹ́ kọ́ gbogbo ìlíjọ́ yín sí ó ń sọ wípé kẹ́ ẹ máa dúró èèyàn bíi titi yín lọ́rùn kò ní kẹ́ dúró ẹdìẹ lọ́rùn èèyàn ló ní kẹ́ dúró lọ́rùn wow so kẹ́ dúró èèyàn lọ́rùn bí ẹdìẹ so kò rọrùn wípé ẹni tó fẹ́ dúró lọ́rùn yẹn tó gbẹ̀mí lọ́rùn yẹn torí pé òun mu ọtí nínú ẹ̀ṣẹ̀ pé mu ọtí àti ẹ̀ṣẹ̀ pé dúró lọ́rùn èwo ló tóbi jù nínú ẹ̀ṣẹ̀ pé ẹ dáyà dìbò yẹ báyìí ẹ wá fọ̀bẹ sí lọ́rùn ẹ wá yìnbọn báyìí ibi tí mo ti kọ́kọ́ mọ̀ pé aláìyá olórí burúkú pin ibi tó ti sọ fún Abraham pé kó mú Ismail kó lọ dá dìbúlẹ̀ kó faṣọṣọ lójú kó gbé lórí òkè kan kó faṣọṣọ ọmọ tó bí lójú ọmọ tó bí can you imagine ọmọ tó bí nínú aláwa kọ́mádẹ̀ pé faṣọṣọ ọmọ ẹ̀ lójú bá dá dìbúlẹ̀ ó yá fọ̀bẹ sí lọ́rùn ó yá máa yún ẹ wo ọ̀dájú abiyamọ gẹ́gbẹ̀rọ̀ dánrú ẹ̀ wò bí wèrè ṣe ya wèrè tó tí wèrè bá ṣe mistake bóyá ó lóyún because èmi ti rí wèrè tó bímọ rí tẹ bá fẹ́ gba ọmọ ẹ̀ lọ́wọ́ ẹ máa ṣe wàhálà o ẹ máa ṣe wàhálà kẹ́ tó gba ọmọ lọ́wọ́ wèrè gan ká tó wá sọ pé aláǹkọ máa dì pé lọ́ọ̀rì mọ́ ọmọ ẹ wá kẹ́ẹ̀dẹ̀ fáṣọṣọ lọ́rùn kẹ́ wá dú ọmọ ẹ̀ ok ó ní strike his neck gbọ́dọ̀ sọ strike his neck ó ní ẹ dú lọ́rùn kò sọ pé ẹ fọ́gímọ̀ lórí kò sọ pé ẹ fún onímọ̀jèlé jẹ ẹ mọ̀ pé tẹ bá fún onímọ̀jèlé ẹ fi mọ̀jèlé ẹdọ́gbọ́n fi mọ̀jèlé sínú ọtí fún kó kú dànù ẹ mọ̀ pé wọ́n sọ pé ìyẹn tiẹ̀ sì tún dáa wípé ntọ́mọ̀ jẹ náà ló kúkú pa kò sọ bẹ́ẹ̀ ó ní ẹ mú fúnra yín ẹ wá dàdúgbò ẹ wá dù lọ́rùn mo fẹ́ rí ẹ̀jẹ̀ rẹ̀ báyìí kó máa ṣàn ṣé àwọn tó ní kó pa ṣáwọn ni ó ṣẹ̀ ni
ṣebí wàhálà ló ṣe ṣebí wọn náà ló ń pààyàn kí ló dé tó lè pa lóru kó kàn sùn bó ṣe mu tí yóò yẹ kó dẹ̀ lajú sọ̀rùn lọ́dún níwájú ẹ̀ ó simple now but torí pé àwọn kan ni wọ́n fọ́ọ̀mù kínní yìí Allah ò lè dá nǹkan kan ṣe kù lágbára kankan ṣe gidi lásán ni this is what we have been saying since ṣe gidi lásán ni Allah kálá wa kọ́ máa di wípé ẹ̀dú èèyàn lọ́rùn ṣebí ìwọ ló ní èèyàn yẹn ìwọ ló ní ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ kí ló dé tẹ́ni òde ṣe jẹ́ kẹ́ni yéṣu ó ṣàtìmọ̀ tí yóò rẹ̀ di kò mọ ibi tó wà mọ́ ẹ jẹ́ kó sùn tó bá dẹ̀ ti lajú kó lajú sọ̀rùn lọ́dọ̀ ẹ̀ gba ẹ̀mí ẹ̀ látọjú oorun ẹ̀ ara àti rárá o ẹ̀yin ní kẹ́ lọ bá mi pa iṣẹ́ ọwọ́ àwọn èèyàn kan nìyẹn tá a bá nílò rí so ẹyọ kan nìyẹn nínú Sunnah Abu Dawud hudud punishment nínú Sunnah Abu Dawud ó ní narrated from Prophet Muhammad ó ní látọ̀dọ̀ Muhammadu whoever drinks alcohol ó ní anybody tó bá ti mu ọtí whoever ẹni tó bá ti mu ọtí drinks alcohol kò bá jẹ́ làkókò kò bá jẹ́ gbé fún ìwọ ẹni tẹ́ máa ń lo gbé fún ẹ má lọ lò ní Haúsá o mo rí fídíò òde kan tájà bùjẹ tó ń ké káàkiri tó gbé fọ́tò ms baba sallallahu alaihi síbẹ̀ tó sọ pé gbogbo tí wọ́n ṣe ń bú Muhammadu yẹn kọ́ wá bu nílẹ̀ Haúsá bẹ́ẹ̀ ó ní kó wá bu nílẹ̀ Haúsá bẹ́ẹ̀ ó ní sórí bí wọ́n ṣe Deborah ó dẹ̀ lè fi brag mo fọ́ pé sọ pé sórí bí wọ́n ṣe Deborah fóun yẹn fẹ́ jábọ́ lọ́wọ́ mi pé so àwọn pípù yìí mọ̀ọ́mọ̀ ni kò ń ṣe mistake níwọ̀n àdẹ rọ́ọ̀sì sínú jail recently video ni o tó ṣẹ̀ṣẹ̀ drop wọ́n sọ fún ms baba pé gbogbo bó ṣe ń bú Muhammadu yẹn kó ms baba ìwọ kan trespass kó wá sí ilẹ̀ Haúsá kó wá ṣe bẹ́ẹ̀ ṣé bó sọ pé rọ ni àbí wàá rí ọlá pé ilẹ̀ Yorùbá ẹ̀sìn àwọn ò tí ì rí táwọn fẹ́ pàṣẹ síbẹ̀ àwọn ò tí ì rí pàṣẹ síbẹ̀ ni ẹ̀sìn ò tí ì dúnra níbẹ̀ ni so wọ́n ní mission pé àwọn fẹ́ pàṣẹ nǹkan kan sí ilẹ̀ Yorùbá à ń sọ fún yín ọmọ Yorùbá tẹ́ bá fi lè sùn tẹ́ fi iná sórí òrùlé iná ò dilẹ̀ lẹ́yìn aṣoṣù jẹ wa tẹ́ bá tètè já ní ìfọwọ́sowọ́pọ̀ tí Yorùbá sọ pé àgbájọwọ́ lè yẹn fi mọ́ sọ̀yà kájọ fi sọ̀yà ní gbangba níta wípé ẹ̀sìn yìí àfẹ́ mọ́ ìwé ẹ̀jẹ̀ ni ẹ gbọ́dọ̀ kálágbó gbogbo ẹ̀yin landlord association ẹ máa kígbe ẹ̀ ládùúgbò tẹ́ bá ti lọ sí landlord meeting ẹ bá wa pe àáfà ẹjọ ẹ̀yin náà ẹ mú fáàsì dání ẹ mú chapter dání tẹ́ bá ti lọ sí meeting ẹ mú jọta yín ẹ mú lọ́wọ́ ẹ sọ fún àáfà ẹ káàbọ̀ chairman ẹ má bínú ẹ ní káwọn afọ bá a tún bí o tó bá kàdísì ní ẹ bá ṣàlàyé ẹ ní rẹkọọdù tètò láyé lọ́wọ́ ẹ ní tms bàbá lọ́wọ́ àwa náà máa ń ṣe díẹ̀díẹ̀ ẹ mú dání tó bá ti kà kankan tí ò rẹ ní tọ̀tọ̀ ẹdó èbú ẹ wà ń bí o àwọn tán tún dáadáa wà ń bí o so ẹ decide pé àfà ìwé ìyá àfẹ́ ládùúgbò yìí ìwé ẹ̀jẹ̀ ní ẹ gbọ́dọ̀ máa ń pa ẹpá létí wa àbí ká máa tò sẹ́yìn yín kẹdẹ máa ń ka ẹpá ẹ sọ fún àfẹ́ ládùúgbò yìí ó simple ọ̀nà tẹ́lẹ̀ gba wíní Islam nìyẹn tẹ́ bá fi lè lajú lọ títà tó bá fi lè kó o gbogbo àwọn ọmọ tá a jọ ń bí tọ ọwọ́ wọn là ń bí wọn sí o ẹni títí ẹgbẹ́ ti jóná ni wọ́n nílé wọn lọ́nà mọ́ ṣe fi ti aná raná tí ó jóná lójú wa ó ní wọ́n ń wà tẹ́ bá ti act fast tẹ́ bá ti mọ̀ pé tàjọ́ wà ṣáájú èyínbó láti wá ṣe ọ̀rọ̀ ìwá tóbi ọ̀rọ̀ yìí tóbi kọ́fọ̀ bẹ bu o àìsí ìwé bí àkúbẹ̀ o òótọ́ lè fẹ́ sọ ń tẹ̀lé fẹ́ sọ ẹ ní evidence kò ń ṣe ń tẹ̀lé evidence rẹ lórí tó bá yẹ pé à ń fọwọ́ ra lójú àbí kìnìkan la fẹ́ tà fún yín ní tọ́ka bí tẹ̀ ti máa rí ẹ mú evidence yín dání kí landlord association náà rí fún rẹ̀ kí chairman náà rí fún rẹ̀ nígbà tẹ́ bá fi lè ṣe lọ́sẹ̀ méjì ọ̀sẹ̀ mẹ́ta ẹ rí i pé àwọn àfọwọ́mọ kangara wọn Kùránì ní láti tán nílẹ̀ tí ò bá ti tán lẹ̀ tẹ́ ẹ̀ bá ti jẹ kúrò ọ̀ràn kó tán láwo tẹ́ ẹ bá ti ń wẹ onìkan tó tún gbọ́n wẹ̀ sí pé ẹja máa ṣe humanity ẹ̀yìn àfa ìdẹ́ wa ṣe dáadáa àlélé wọn lẹ́ẹ̀kan náà ẹni tí wọ́n gbà wọlé sí láàánú ẹni tí wọ́n gbà tí ò dára tí ẹ̀ bá ti ń jẹ̀nu kì í dẹ̀ sí torí tiwa torí generation ti tiwa torí àwọn ọmọ wa tí wọ́n ń bọ̀ ká má dọmọ ọlọ́mọ lójú wa ká má fi wọ́n ṣàwátì àwọn tá a ti torí wọn ṣe wàhálà ká má padà ti ká àbámọ̀ bọnu lórí ilẹ̀ wa ká má padà ṣẹ́rú ńlẹ̀ káwọn ọmọ wọn mọ́ dájòjì lórí ilẹ̀ wọn ẹ lọ rẹ̀ wo Kwara South ìlú 12 ló ti tú tí ò ṣẹyẹ ń bẹ̀ ìlú 12 12 ẹ̀yin náà ń gbọ́ kìí ṣe ń tẹ́nì kankan ò gbọ́ kó ṣàjòjì sẹ́nì kankan wọ́n ṣe fẹ́ tú lẹ́yìn nù so àdìsí ẹwọ́n bínú
ó ní narrated from Prophet Muhammad, ó ní látọ̀dọ̀ Muhammad láti bàbá, whoever drinks alcohol, ó lé ẹni tó bá ti mu ọtí, flog him, ó ní ẹ̀nà, if he returns, tó bá tún lọ rí mú, flog him, ẹ̀nà, ó ní if he returns again, tó bá tún lọ rí mú lẹ́lẹ̀kẹta, flog him, ó ní ẹ̀tún náà, and if he returns a fourth time, tó bá ti lè rí mú tí lẹ́lẹ̀kẹrin, then pine him. Ibi báyìí kò tiẹ̀ fọwọ́ borọ́ lójú rárá. Kò tiẹ̀ dọ́gbọ́n sí rárá, kò sọ pé slaughter, kò sọ pé strike, kò ní turn alive ẹ̀, kò ní end life ẹ̀, ó ní pine him straight ni. Ẹ̀yin imagine láwùjọ wa, lórí ilẹ̀ wa, so ọmọ ìyá wa, àjọmọ̀ ọmọ ìyá ara wa. There was a video tí mo rí tí MS baba Asala tí wọ́n post pẹ̀lú gẹ́ẹ̀ kan tí ó ṣe fídíò pé àbúrò tòun tó wà ní bóyá ìlú àràbúrò wà, wípé ṣe bó ń bú Muhammadu, tó bá ti délé òun ti sẹ́ndì gbogbo fọ́tò ẹ̀ sí ọ̀dọ̀ àwọn Haúsá, ọ̀dọ̀ àwọn ṣẹ̀ríà lọ kìnnìkan gbogbo yín náà lẹ́bàá ti rí fídíò yẹn, wípé nígbà tán bá yọ orí ẹ̀ lọ́tọ̀, tán bá yọ apá ẹ̀ lọ́tọ̀, àtọkùnrin àtobìnrin wọn ti mọ bọ́ ṣe ṣiṣẹ́ yẹn, ẹ̀yin tẹ̀ ẹ̀ mọ́ o. Ní tí wọ́n dẹ̀ fi fìdí ẹ̀ hàn yín ni wípé wọ́n rí pé ẹ̀yin sì ń ṣe ìran Yorùbá díẹ̀díẹ̀, wọ́n ní fìdí ẹ̀ hàn ẹ̀yin. Tó bá ti rí pé wọn náà ti wọnú ẹ̀, ó rí pé ọ̀tọ̀ lẹ́ni tí sọ wípé ogun ṣẹ̀ríà, ẹni tó bá sọ pé kò sí má, ọ̀tọ̀ lẹ́ni tó sọ yẹn, ọ̀tọ̀ lẹ́ni tó pé sẹ́yìn lẹ́lẹ̀sìn ní Allah tó lẹ̀sìn ní apá, ọ̀tọ̀ lẹ́ni tó sọ, ọ̀tọ̀ lẹ́ni tó sọ pé ẹni tó bá tún ti róṣù lẹ́yìn ẹni táwọn fi so lórí Allah ní apá, ọ̀tọ̀ lẹ́ni tó sọ yẹn, ọ̀tọ̀ lẹ́ni tó sọ pé àwọn ọmọ yín ẹ máa kọ́ wọn bí wọ́n ṣe ń wẹ̀dù, ẹ máa kọ́ wọn bí wọ́n ṣe ń yìnbọn, ọ̀tọ̀ lẹ́ni tó pa. Ṣé tí kò bá jọra wọn, tí ì bá ṣe nǹkan kan náà, different angle ni wọ́n tó bára wọn sọ̀rẹ́ gan, wọ́n bára wọn sọ̀rẹ́ ọ̀tá ní gbogbo wọn, ń kálukú dẹ̀ ń sọ tó rí nínú tíra yẹn. So ìwọ kan sì wá ń bì kan, tíra yẹn ò yẹ o, ò mọ̀ túmẹ̀ o, àwọn tẹ́ fi ṣaṣíwájú náà nìyẹn o, tó ti bẹ́ẹ̀ náà ọpọlọ ẹ̀ sì dúdú débi pé kò sì sùn síbẹ̀ náà kó máa ṣe. Ẹni níbi tá a bá ọ̀rọ̀ ẹ̀sìn yìí dé nílẹ̀, ẹni tó jẹ́ ò bá tí ì yí, tí ò bá tí ì mọ tí ó ṣe, tí ò lè dánú ara rẹ̀ rò, tí ò lè decide fún rẹ̀ pé tí mo fẹ́ ṣe ni, tó ń wo tẹnìkan sáyé yẹn, àfáà kan sọ̀rọ̀, dádì mi kan náà bí mi, nígbà tí dádì ẹ bí ọlọ́lọ́sì, kí ló dé tó ń sáré kó níláárí? Gbàtán bí ẹ lọ́lọ́sì, kí ló tó ń sáré kó níláárí? Gbàtán bí ọṣọ́kọ, kí ló dé tó tẹ̀lé mọ́tò wéko? Ọkọ̀ àtàlẹ̀ lómi ìlú wéko, ọkọ̀ ọ̀gẹ̀dẹ̀ lẹ́lómi bá wéko, lánàá bá gbẹ lómi ìfìdí ẹrù ẹ̀ wéko. Kí ló tí wọn náà tó mọ̀ ṣe tán ṣe nílùú yín? Kọ́n bá dáadé lóko, wọ́n wà nítorí ẹ̀sìn náà bíbí à. It's not an excuse kó sọ pé dáàdi wa àti mọ́mi wà irọ́. So tí dáàdi àti mọ́mi ẹ̀ tán bá jẹ́ ẹni tó mú gbó, níwọ náà bá sọ pé torí pé dáàdi ẹ̀ mú gbó, ọba mọ̀ mú gbó. You don't do that. You can decide for yourself. Even your daddy may not know. Bàbá ẹ̀ lè mọ̀ màmá ẹ̀ ó lè mọ̀ yé wọn, ó tún lè jẹ́ nínú ẹni tí ó gbà wọ́n lẹ̀. Ẹni tó rí fásitì nìyẹn. So ó ní pine him níbí báyìí. Ó ní also reported in another hadith, Jamiu Tirmidhi, ó wà nínú hadith Jamiu Tirmidhi náà wípé ẹni tó bá ti mu ọtí, tó bá ti lè délẹ̀ kẹrin lórí pa á ni. Àfáàyè ti bọ́ síta ń sọ, ó ti sọ pé irọ́ ni àwọn mùsùlùmí kan tó ń ṣe Allahu Akbar níbẹ̀ níran Yorùbá, mo wá wò báyìí pé ìjọ wo lẹ fẹ́ gbọ́n, ìjọ wo lójú yín fẹ́ ṣí, ìjọ wo lójú yín fẹ́ là. Ó kà nínú ìwé wọn wípé ó wà ń bẹ̀, ó wá ń fẹnu sọ fún yín wípé irọ́ ni. Wọ́n dẹ̀ sọ fún yín wípé inú ìwé ni ẹ gbọ́dọ̀ gbàgbọ́, ẹ gbọ́dọ̀ ṣe nǹkan kan lẹ́yìn tó ń bẹ nínú ìwé. Ó wá kà nínú ìwé fún yín wípé ó wà ń bẹ̀, ó wá ń fẹnu sọ fún yín wípé irọ́ ni. Ẹ̀dẹ̀ àwọn èèyàn dẹ̀ fọ́rí fọ́ra, wọ́n dẹ̀ ṣe Allahu Akbar níbẹ̀. Níjọ́ tí ìyá yẹn bá dé, kò ní kọ́kọ́ gbalẹ̀ wa wá, tọ́ra wò tó nǹkan yín náà lẹ́pọ̀ jù. Ṣé gbogbo àwọn tó lè kú àgbára, sọ̀rọ̀ pọ́n àtàn palẹ̀ yá ni, sọ̀rọ̀ pọ́n àtàn sọdún ni, sọ̀rọ̀ pọ́n àgbára fẹ́ gbogbo kíní wọn, ó mọ̀ pọ́dọ̀ wọn ló ti jinlẹ̀. Ìyálà ìyàtà náà dá sínú wọn, àti mọ́mù ìlú wọn, àti dàdá nì, bàbá ńlá bàbá taná filẹ̀ lẹ̀. Bí ó ṣe ṣẹlẹ̀ sí inú. The only thing tàbí ṣẹ́gun kí ni pé tán bá ti rí pé ní wá ti sọ̀kan pé àfẹ́ láńlọ́ọ̀dù àdúgbò àfẹ́, àwọn tán ṣe wá sí tán gbé wá sí kiri àfẹ́, ẹ̀yin náà lọ mọ́sáàsì jímọ̀ mọ́ ẹ lọ tààrọ̀ mọ́, tán bá tiẹ̀ tó ń pèrò gan láàárọ̀ àbí lọ́sàn-án tó bá ti ń dà ní láàmú ẹ complain ẹ kọ lẹ́tà lọ fún wọn. Àwọn náà ń ṣe ẹ complain, you have the right to complain. But the only problem tá ní wípé kí n béèrè question, tún kí n challenge.
and then a tún máa ń wọ ẹni tó máa gbá first, ẹni tó máa ṣíwájú, ẹni tó máa ṣíwájú, ẹni tó rò pé ẹ kó ṣíwájú yẹn ara wọn ni ó kàn dákẹ́ ni, ibi tó ti mọ̀ pé ara wọn ni ó kàn dákẹ́ ni. Bá a fà ṣe pọ̀ tó ń Kwara, bá a fà ṣe pọ̀ tó ń Kwara, bí ìpànìyàn Kwara ṣe le tó ní òru ọjọ́ kan mọ́júmọ́, alẹ́ mọ́júmọ́ báyìí wọ́n dẹ̀ pa èèyàn 200 lóru mọ́júmọ́, èèyàn 200 wọ́n ń pa lọ́wọ́, wọ́n tún lọ kírun, wọ́n tún padà bẹ́ẹ̀. Can you imagine? Àwárí àfà kankan ní Kwara bí wọ́n ṣe máa ń ṣe wá sí kiri tó tí ó wá jáde tí ó sọ wípé ẹjọ́ ẹgbà wá o, ìpànìyàn pọ̀ o, ìjọba ẹjọ́ owó ẹ ṣàánú wa o, ṣé Kwara nìkan ni? Kò sí o. Do you know why they are silent? It's because wọ́n mọ̀ pé jihad làwọn people ń ṣe. Tó ti bẹ́ẹ̀ náà wọ́n sì ń preach jihad yẹn náà, wọ́n sì ń preach lẹ́yìn tí níta àsìkò tí wọ́n ń dú ọmọ ìyá ẹ̀ lọ́rùn lọ́wọ́, àsìkò táìmù tó yẹ kọ́ ọmọ lọ léèwé ní gbúrò ọmọ kékeré 10 years of age, 6 years, 7 years, táìmù tó yẹ kó wà láyà ìyá rẹ̀ ní gbúrò gbọ́n kàkàkàkàkà lọ́mọ kéékèèké ń sùn sínú ẹ̀jẹ̀ òbí wọn, wọ́n ń sùn sínú ẹ̀jẹ̀ ìyá ẹ̀, wọ́n ń dú bàbá ẹlòmíì lọ́rùn níṣejú ẹ̀, wọ́n ń kó ìyá bàbá wo gbó níṣejú ọmọ ẹ̀. So gbogbo tí wọ́n dẹ̀ ń ṣe yìí àwọn ò tako Kùránì, gbogbo tí wọ́n ṣe yìí ló wà nínú Kùránì, gbogbo tí wọ́n ṣe yẹn pátá ṣé kó náà láǹkà fún inú Kùránì nínú àdéhìsì tó bá bá gúnyán nínú ewé, mo ṣe máa ń sọ nìyẹn, tábàrùkà nínú èpo ẹ̀pà, ẹni tí ó yó ẹni tí ò ní yóò mọ̀ kígbe bí ni. Àti àwọn kan wà tó jẹ́ wípé bó ti lè wù kí wọ́n ṣètò ìran tí ń bẹ́nu Bíbélì pé ìran kan wà tí ń jẹ́ Júdásì yẹn, Júdásì làdá wọ́n máa gbàbọ̀dé ní ṣá, wọ́n máa gbàbọ̀dé ní ṣá, bó jẹ́nu ìran náà wà wọ́n máa gbàbọ̀dé fúnra lórí ilẹ̀ wọn, wọ́n á gbàbọ̀dé fúnlẹ̀ wọn, bó jẹ́nu ẹgbẹ́ náà wà wọ́n náà máa dalẹ̀ ẹgbẹ́ yẹn, bó jẹ́nu ìlú náà wà wọ́n náà máa gbàbọ̀dé fún ìlú yẹn, kódà nínú ọ̀dẹ̀ nínú pálọ̀ wọn àwọn náà máa gbàbọ̀dé fọ́mọ àtìyàwó, ìyàwó míì ló máa gbàbọ̀dé fọ́kọ ẹ̀, ọmọ míì ló máa kábọ̀dé wọlé sí fáwọn òbí ẹ̀ bá àti dáyé nìyẹn. Èèyàn dáadáa wà, èèyàn burúkú wà, ẹni tó bá dẹ̀ sọ pé òun fẹ́ kí lòun ó kọ́kọ́ jẹ́ òkè odò, èèyàn dáadáa nìkan kọ́ ni ó wà ń bẹ, aláyé ti wà bọnú ara wa ni, adániwáyé ti wà bọnú ara wa ni. So ó lè jẹ́ pé eléri ibú inú wa lòun wò kọ́ ṣe kí wọn náà mọ́ padà wá sórí ibú pẹ̀lú ẹ̀, kọ́mọ́ kí wọn náà mọ́ jà nínú ẹni tí ó gbàbọ̀dé fúnlẹ̀ yìí fúnra yìí. Tó o bá tiẹ̀ ní nǹkan kan in the imposition of respecting of your tribe, o ní láti pay respect for this tribe, for the colour you are using, colour tó ní this black colour, o ní láti pay respect fún, o ní láti fún ní ọ̀nà, o ní láti fún lọ́wọ́, o ní láti protect ẹ̀. You have no other, yóò ní history mi, kò sí bó ṣe fẹ́ ṣe, tó bá fẹ́ kí ẹ̀, tó bá fẹ́ sọ history ẹ̀, ìran Yorùbá náà máa kí ẹ mọ́, àwọn ìran Israeli ní history tiwọn, wọ́n níran tiwọn, bẹ́ẹ̀ ni ìran Lárúbáwá níran tiwọn ní history tiwọn, ìran Yorùbá ni wàá máa jẹ́, tó dẹ̀ yẹ lẹ́nu ẹ̀, àwọn tí wọ́n mo sọ pé life continuity of life ni wa, àwọn kan ni wọ́n kọ́ lo life yẹn lórí ilẹ̀ pẹ̀lú tribe yìí, pẹ̀lú colour yìí, pẹ̀lú tongue yìí, pẹ̀lú language yìí, pẹ̀lú culture yìí, pẹ̀lú tradition yìí. So wọ́n transfer fún babaláwa transfer fún babaláwa rẹ̀, wọ́n transfer báyẹn tó fi kan bàbá ẹ̀ tó fi kàn ẹ́, ìwọ náà transfer fún ọmọ, ìwọ náà produce life sára ọmọ tiẹ̀ náà. So àwọn tí ó gba life lọ́dọ̀ wọn yẹn ẹni àbùkù ni wọn, tó bá tiẹ̀ lè pọ́n wọn lé ó yẹ kó túmọ̀ yẹyẹ wọn. Anyway, apàdà síbẹ̀ ẹ bá gbé nínú ìwé tabaruka nínú ìpò ẹ̀pà, wá síbẹ̀ nínú ìpò ẹ̀pà ní tí ó yóò ẹni tí ò ní yó ariwo ní òmò pa, ọmọbìnrin ẹ̀yẹ yẹn wa òpólẹ́ ni mo kí o, mo sọ yìí mo dúró. Àmọ́ Adélékè. Ṣé bàbá wa ẹ ṣeun gan ni, ẹ ṣe àdúpẹ́ ní ọwọ́ yín, nǹkan kan níṣẹ́ mi, ẹ ṣeun gan. Mo kí ìyàwó Big Joes, ẹ káàbọ̀ sí orí ètò yín, kò ní sùn wá kò ní rẹ̀ wá. Yes ma, yes ma, yes ma. Mi gbọ́ mọ̀ ọ́n. Kí Mr. Ibrahim ti dọmọ ni, Ibrahim dọmọ aládé, mo kí gbogbo ilé o, mo kí Mr. Rosley, ẹ̀yin tí wà ní comment section ten power tap ten share program, ẹ kú iṣẹ́ ọmọ ọkọ, kò ní sún wa kò ní rẹ̀ wá, bàbá Ifámọjọ́ gáfẹ́ kú o, ohun yín kò ní aláṣẹ ìdìmọ̀ ṣé Ibrahim ti dọmọ ọkọ ni àbọ̀ fẹ́ bá wa sọ̀rọ̀, bàbá wa Ibrahim. Quran verse kan fẹ́ gbà, Quran 6 verse 93 ni.
ẹ máa rí tẹ̀sí ẹ̀ nínú Tabari. àwa ṣe ń kà in case tàbá ṣì wà ń bẹ̀. So a lè tẹ̀síwájú nẹ́tíwọ́ọ̀kì ti já ètò láyé. ṣé Ibrahim lẹ sọ ni. ìyá Ibrahim kan tó fẹ́ gbà nìyẹn. ok kí lẹ náà fẹ́ gbà. Quran 6 verse 93 oníkẹta wá bẹ̀rẹ̀ lókè. So àlìtọ́bárí ni ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ ló ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀. So ẹni tó máa ń kọ ẹ kó ohun bàbá Ifeama geography o. Big Joe náà ó ti jábọ́. Àbí ṣé nẹ́tíwọ́ọ̀kì ló àbí? No, mo lọ gbé Quran tẹ̀sán wá ní. Ok. So iṣẹ́ Ibrahim ṣì wà ń bẹ̀ ẹ lè ṣí máìkì yín yá wọ́n ti sùn. Mo ti sẹ́ni báyìí ti sin yín o. Tẹ́mátẹ̀ wá ti sùn àyẹ̀wò tẹ́má mẹ́sẹ̀jì mi lọ́la bàá mo ní bá wọn screenshot ẹ̀ kalẹ̀. Nínú Tabari ni ọ̀rọ̀ yẹn wà wọ́n ti sùn nìyẹn. A gbọ́dọ̀ pọ̀ tó báyìí ká má rí mùsùlùmí 720 ẹ jẹ́ ká power tap ẹ̀yìn wa ẹ̀jọ̀ and mùsùlùmí tó bá wà nísàlẹ̀ ẹ jẹ́ ká ṣe hi mùsùlùmí tó wà ní comment section ẹ ṣe hi ẹ send the request wọ́n á lè gbé sókè lẹ́ni tẹ́ fẹ́ béèrè bóyá ó tiẹ̀ ti ń dàrú gan kò tiẹ̀ yé wa gan èwo náà ń sọ gan wọ́n ń sọ síwájú wọ́n ń sọ sẹ́yìn ọ̀tọ̀ ní tán sọ ń bí ọ̀tọ̀ ní táwọn afá wa ń sọ fún wa ẹ lè wá béèrè Ayatul Kursi kì í ṣàdúrà iná àtẹná kì í ṣàdúrà ìsájà kì í ṣàdúrà tí ò bá yẹ yẹn wá béèrè a máa gbé jáde fún yín a máa ṣàlàyé fún yín tí ò níjà tí ò láriwo bí òun ṣe bí tí mo lọ yẹn náà tó jábala bùnmí wá jẹ́ mùsùlùmí kò ní ìjà ń bẹ̀rù ní ìdíkáyè èèyàn mọ́ ẹja Kùránì náà láàkà àtàdís hi tẹ́ bá ti ṣe hi ẹ máa send the request ọlánìṣàn yìí tẹ́ gbé ẹyẹ síbi kíní yìí ọmọ ọmọ lẹ́yìn o àlùmà ẹ bá gbáwọn èèyàn wọlé ẹ send the request tẹ́ bá ti ṣe hi ẹ send the request wọ́n lè tètè yín gbé wọlé ẹ send the request tí ò bá yẹ yín ẹ wá béèrè àmọ́ Adélékè wà níbi Joshua wà bí wọ́n ṣàlàyé fún yín. Ọlánìṣàn ti wà lókè kọ́ gbóhùn sókè tẹ bá ṣì wà àti ìtẹ fẹ́ gòkè ẹ ṣe hi active user ẹ lò Aloma ẹ káàbọ̀ sí hi. ṣé kí n sọ̀rọ̀ náà àbí kí n dúró náà. yà ẹ gbé sókè. ẹ kálẹ̀ o ẹ kú ètò. ẹ káàbọ̀. nǹkan tí mo fẹ́ sọ ni pé mo fẹ́ jẹ́ káwọn àǹfààní wọn mọ̀ pé kí wọ́n tètè mọ́ lọ kọ́ṣẹ́ o ẹni tó bá fẹ́ kọ́ṣẹ́ mẹ́kò ẹni tó fẹ́ kọ́ṣẹ́ kápẹ́ntà pé nítorí pé iṣẹ́ àfàfẹ́ parí láìpẹ́ o òpin wọn ti ń bọ̀ ẹni tó bá fẹ́ kọ́ṣẹ́ mẹ́kò àti kápẹ́ntà ẹni tó bá fẹ́ oko kó mọ́ tètè lọ́ọ́ ra kalẹ̀ o iṣẹ́ àfà ó ti fẹ́ parí láìpẹ́ kò tó ní sí oúnjẹ fún wọn mọ́ o àwọn ohun òṣìṣẹ́ kankan wọn mọ̀ tọ́ ó káàkiri àwọn ló máa fẹ́ ìyàwó mẹ́rin ìyàwó mẹ́fà ayé wọn máa bàjẹ́ kẹ́yìn ni ibi tẹ́sí yìí ti wá wọ́n máa lọ lu Saudi lọ́hùn wọ́n máa lọ ṣe ẹ̀sìn náà lọ́hùn ilẹ̀ ọmọ Yorùbá afẹ́gbalẹ̀ wa padà kò sáàyè pé ká máa tọ owó mọ́ àwọn alìmájìrì àfà mo fẹ́ jẹ́ kán mọ̀ pé kán máa lọ kọ́ṣẹ́ o kán máa lọ tètè kọ́ṣẹ́ ó jẹ́ nǹkan tí mo fẹ́ sọ nìyẹn ẹ kú iṣẹ́ takuntakun àwọn wúmọ̀lẹ̀ wọ́n gbé wa lẹ́yìn ọwọ́ tọ̀gẹ̀dẹ̀ bá gbé ara ìlí fún lù gbogbo ọwọ́ tán bá gbé ara títí wọn náà máa fún lù á ṣe tèdùmọ̀ rẹ̀ ẹ ṣeun gan. ẹ ṣe bàbá mi ṣe rí eléyìí tó tún wá fọ́ níbẹ̀ ni wípé wọ́n fẹ́ yàwó mẹ́rin mẹ́fà yẹn kò tún ní tó wọn wọ́n á tún máa bá yàwó níyàwó sùn gbogbo ọmọdé àsálátù gbogbo àwọn ọmọ kéékèèké léèké wọ́n á tún máa tọwọ́ bọ̀ wọn lára ẹni iye rẹ̀ ti gbé wọn lókè wọ́n dẹ̀ fi ń ran. asalaamualeykum. tábàwà àti ìtafẹ́ gòkè ẹja ṣe ra ẹ. ẹ kálẹ̀ gbogbo ilé mọ́ kí gbogbo ilé o. gbogbo ilé ń kí yín o. màmá wa jíṣẹ́ bọ̀ àwọn comment section bí a lè gbé wọn sókè ká tẹ̀ gbóhùn wọn díẹ̀ ó tó jọ́ mẹ́ta. mo kí gbogbo ilé o Ifeama geography Adeleke ms baba gbogbo Big Jose èmi ṣáájú yín dé ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ dé láìpẹ́ yìí ní Big Jose alalẹ́ ẹ̀yin tó lóru orí lẹ́yìn máa wọlé mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o ìfà àtinú mi máa ń dún every time ibi iṣẹ́ ni mo wà mo à ń bírèkì báyìí mo ní kí n wọlé kí n ṣe hello kí n tẹ̀ kí ó gbéyàn lókè ẹ ṣe gan-an èmi náà máa gbọ́ àwọn tó bá wà lára ǹdí mi máa ń bá wọn sọ̀rọ̀ yìí and anybody tó bá kí ẹ̀ láti listen máa ń bá wọn sọ̀rọ̀ yìí pé ẹ jẹ́ ká ronú náà wọ́n tún ka àdìtì kan lénìí tí ìyẹn ní ms fi ṣíde ètò tọ́nà sọ pé ẹni tó bá mọtí ẹ sọ lóko tó ti bá ti dá lójú ẹ tún sọ lóko tó bá tún ṣe kíní kan tún sọ lẹ́yìn tẹ́ bá ti sọ lóko lẹ́ẹ̀mẹrin ẹ tún wá yí lọ́rùn mi ò tún gbọ́ yẹn rí o. Wickedness of the highest order from the stupid people in the world.
èyí ọmọ aládé tí mo bá bàbá ti mi gbọ́rọ̀ yín inú mi máa ń dùn ọkàn mi máa ń balẹ̀ mo rí i pé mo léèyàn mo lára torí ẹni tó bá ní yín tó bá lóun ò léèyàn mo rí bí ire yà sí ní gbogbo ọ̀nà tí olódùmarè fi ń jẹ́ olódùmarè gbogbo ẹ̀yin tó ń ṣètò yìí torí mi ò lè rojọ́ púpọ̀ àgbà ti dé Addis Ababa is going to 70 in the next 1 year now màá pé gbogbo yín ẹ máa bọ̀ lamẹ́ríkà ẹ wá bá Addis Ababa ṣe 78th birthday so ìdí nìyẹn tí mi ì lè sọ̀rọ̀ púpọ̀ tó ẹ̀yin èèyàn mi tí mo sọ in essence ni pé ẹni bá rí yín tó lóun ò léèyàn kò lóhunkóhun torí pé mo rí ọlá olódùmarè lára yín bẹ́ẹ̀ ṣe ń jà lọ́tọ̀ tẹ́ ń jà lósì fún iṣẹ́ ìlú bàbá yín Èdùmàrè á bá mi dúró tì yín o ẹ ní rí ìkọ̀kọ̀ gbé sọnù bí kò ṣe bí ọmọ ohun tó mi tí òmí nínú ayé yín yóò máa tẹ̀síwájú sí ni lágbára lọ́wọ́ olódùmarè ọwọ́ yín ò ní kàsàlẹ̀ àpò mi mọ bí ẹ̀mí mi ṣe máa ń dùn tí n bá ti dúró yín tí mo bá ní mo lajú mo lọ tọ̀ báyìí tí mo bá fi lè rí pẹ́ wà ń bẹ̀ oró òkun mi máa o mo máa légo sí kọ́nà kan màá mọ gbọ́n tẹ́ bá ń sọ ni ẹ ṣe gan-an ni on behalf of myself my family and the entire Yoruba, I say a very big thank you to all of you. Ẹ ṣé o, ìkúnlẹ̀ mi rèé o, ẹ̀yin náà ó dàgbà o, ó dàbọ̀. àṣẹ màmá ẹ jọ ẹlẹ́kẹ̀ mi bọ́lẹ̀ bá wa gbé bàbá wa Ifádàrè mo ti rí Ifádàrè náà ní comment ẹ bá wa gbé wọn sókè káwọn náà fún wa lọ́rọ̀ wúrí. Ẹjọ́ ẹja èmi náà sílẹ̀ kẹ́tù gbàgbọ́ mi sókè ẹgbẹ́ mi sókè inú mi máa ń dùn bá ti rí yín ní mi rí láì kó ṣe é. Gbé mi lẹ̀ o. Ẹ ṣé màmá wa máa gbé yín lẹ̀ ẹ ṣé gan àgbáyé á túbọ̀ dalẹ̀ a máa rí yín bá tètè dé ọ̀run ò ní pè yín ẹ ní fàárẹ̀ ló gbà ẹ ṣé gan I appreciate Mr. Diran Love ṣé wàá ń bẹ̀ sà Amadéleke kò gbọ́sọ̀ bá fẹ́ kà ń kọ̀ọ̀kan ni ẹ káàbọ̀ kí ẹ ní fún wa. Láti Abidjan ni mo kàn ní kínkín lálẹ́ nìkan ó ti pẹ́ tí mo ti ń gbọ́ àwọn gbogbo tẹ́ sọ Yorùbá ọdún lẹ́nu wa dáadáa àwọn òde lérí àṣẹ̀ṣẹ̀ fẹ́ wálé ni mo kàn ní kínkín kódà ẹ kú iṣẹ́. ṣé bí ẹ ṣe Islam yẹn mọ́. mi ṣe Islam o mi ṣe Islam o. àwọn ọmọ yìí ṣe pé wọ́n lórúkọ mùsùlùmí. Adédìrà lórúkọ mi o. àwọn ọmọ yín ni mò ń sọ sà. no ìfún wa lórúkọ mùsùlùmí o. ẹ ṣé àwọn alálẹ̀ máa gbè yín ẹ ṣé káàbọ̀ ẹ ṣé gan. bí iṣẹ́ wa ń bẹ̀ sà. mo wà mẹ́ o. ẹ̀yin Mr. Diran ẹ mú tí máa kí n báyìí ẹ ṣé gan àti gbọ̀yìn bí iṣẹ́ wa ń bẹ̀. Bàbá Jayé Ọlá ṣe wà ń bẹ̀ sà. ọjọ́ ti lọ bí a ká fi àdàgbà ètò rọ̀. ẹ yá fi rọ ọyọ ti sùn sára. àbí Big Joe. nígbà tèmi ṣe dé. ó yá ẹ tẹ̀síwájú. eléyìí tí Big Joe tó kan búùtù lóru gan ọjọ́ ìwọ lọ. ó yá bí wí iṣẹ́ wa active ẹ̀yin tẹ́ bá wà active ẹ̀ ṣe àì tẹ́ bá wà active àgbè yín gòkè o. kí ni wọ́n ti wà pẹ̀lú wa látàárọ̀ kí ni open mic yín kí lẹ́ni fún wa. kún ẹ́sà. ẹ káàárọ̀ jàre. ms kùsì ẹ̀yẹ wà private o. fáwọn ìjọba wọn ti sọ̀rọ̀ tó pọ̀ jù nínú ọ̀rọ̀ so wọ́n ti rí tán bá gúnyán nínú wọ́n ti pòwé yẹn ṣá tí wọ́n láṣà ṣàánú wa orí wa ò ní dàrú ṣẹ́rí èmi wá fẹ́ padà síbi ànábì Ibrahim tí wọ́n sọ yìí ṣé ìgbà tó fẹ́ pa ọmọ yẹn tó fẹ́ gbé ọ̀bẹ sí lọ́rùn ṣáàtì ilé ayé náà lọ́lọ́run ti gbọ́ madam ṣáàtì ilé ayé náà ni ọlọ́run ti pè ló ti gbọ́ fọ́ìsì ọlọ́run ti sọ pé kó má pọ̀ mọ́ bá pọ̀ ti fẹ́ràn ránṣẹ́ ìyẹn lọ bẹ́ẹ̀ ṣẹ́rí ẹlẹ́ẹ̀kejì ni pé ṣẹ́rí kólòsì tí wọ́n sọ yìí ó ti wà tipẹ́ ẹ̀kan wò báyìí pé ó ṣẹ̀ṣẹ̀ jẹyọ lé ẹnu ọjọ́ mẹ́ta àtàyà náà bí ní kólòsì yẹn ti wà tó bá ti fa kólòsì yìí ó tó bá ti mú nǹkan tó bá ti ráì ní wọ́n máa ń rí dọ́bù so táìmù yẹn ló máa ń rí jù bí èyí ṣe pé bóyá ó ń rí nǹkan kan táìmù tí tó bá ti ráì yẹn tó ti gbé kólòsì yẹn òun ló máa sọ pé òun rí jù bí náà máa sọ pé òun rí àlá
wíwọ̀ ní dàrúdàrú and àwọn àfáà yẹn láyé wọn ò bá ti fẹ́ bàjẹ́ tán pátápátá torí ilé àràbù la wà yìí o a gbọ́ pé wọ́n ṣe ń para wọn léraléra ní Kwara kò kọ́ mọ̀ bẹ́ẹ̀ yẹn nílé ní Káírò táwa wà bíbá yìí o wọ́n lè máa para wọn o bọ̀ kò le tó bẹ́ẹ̀ yẹn bíi ti Nàìjíríà àwọn tó gbé nǹkan wá fún yín gan wọn ya wèrè bẹ́ẹ̀ yẹn ẹ̀yin lẹ wá fẹ́ ya wèrè lẹ wá ń para yín lẹ wá fẹ́ pa wá tán ṣé dandan ni is it by force for us to be doing religion ṣe é sí mọ́ náà gbogbo wèrè lélẹ́yìn ṣé dandan ni ká máa ṣẹ̀sìn ní àṣẹ̀sìn mọ́ ẹgbẹ́ ẹ̀sìn yín lọ àti kíní àti kejì ẹ kóra yín máa lọ ẹ já wà lórí ọwọ́ wa ẹ ṣé o ẹ ti ń dá wèrè lọ. ẹ ṣeun ìyá wa ẹ kú o.